Mo kí wa nínú ilé o. Mo kí ẹ̀yin sister mi, mo kí ẹ̀yin brother mi o. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nation nílé lóko jákèjádò àgbáláyé. Mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun. Mo kí ẹ̀yin pastor wa, mo kí ẹ̀yin imam wa, mo kí ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Gbogbo yín ni mo kí, a máa ju wa ṣe o, agbára Elédùmarè. Ká tó máa lọ lórí ètò yìí, ẹ jẹ́ àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò jẹ́ kí àṣírí àwọn ènìyàn ìkà yìí tí ò jẹ́ kó bò lé wa lórí. Ọlọ́run tó ń bá wa ń tú àṣírí àwọn ènìyàn búburú ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣe rí prógrámù ti eléyìí tá mú wá fún yín lónìí. Prógrámù eléyìí ó ní agbára gan. Tí a dẹ̀ fẹ́ pe àkíyèsí gbogbo ọmọ Yorùbá. So ẹ jọ̀ọ́ bí ẹ bá ṣe ń wọlé, ẹ máa share o. Ẹ̀yin tí ẹ bá ti mọ̀ wípé ẹ fẹ́ fi ojú sunkún èèyàn yín, kì í ṣe bá a fi ń ṣépè o. Because tí information yìí ò bá dé ọ̀dọ̀ wọn, ó ṣe é ṣe kán má mọ̀ o. Ẹ̀yin tẹ́ láǹfààní, tẹ́ ń lo fóònù, tẹ́ láǹfààní láti lè máa gbọ́ information tá a fẹ́ deliver fún yín lénìí. Àṣẹ wá látòkè ni o, information yẹn ó wá látòkè. Ṣùgbọ́n a máa sọ fún yín lénìí bó ṣe jẹ́. Ṣé wá rí ẹ̀yin tí ẹ ní fóònù lọ́wọ́ tí ẹ fẹ́ gba information yìí lọ́wọ́ mi, ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. Ṣùgbọ́n àwọn èèyàn wo kò bí ara sí. So ẹ̀yin tẹ́ bá ní fóònù lọ́wọ́ yẹn, ẹ pe àwọn èèyàn yín nílé, ẹ pe àwọn èèyàn yín nílé. Bí n bá ṣe ń fún yín ní information yìí gbáǹs, ẹ bẹ̀rẹ̀ sí máa pè wọ́n, kẹ́ máa wá deliver message yẹn fún wọn. Ṣé rẹ́ni tó bá wà nílé tí ò ní fóònù lọ́wọ́, ẹni tẹ́ bá mọ̀ pé ó jẹ́ ará ilé yín tó ní fóònù lọ́wọ́, màá fẹ́ kẹ́ ẹ pè wọ́n, kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí. So program ọ̀sán yìí pàjáwìrì ló bọ́ sí. Ó láwọn kọ̀ọ̀kan tí mò ń ṣe lọ́wọ́ tí mo gba ìpè yẹn látòkè. Ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ yìí, ẹ tún sì máa gbọ́ lẹ́nu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tí tájọ wà nínú meeting ṣekélé tí a ṣe lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ̀yin o, ṣé ẹ mọ̀ wípé gbogbo bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá, àwa tá a wà ń bí a ti rí kó tó di pé ẹ rí. Torí pé a dàbí sátáláìtì ni. Tí sátáláìtì yẹn wá wà lófurufú, ṣé mọ̀ pé tí òṣùpá bá ti lé, ṣé mọ̀ pé gbogbo ayé ló ń rí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tí Elédùmarè gbéṣẹ́ ilé lọ́wọ́, bẹ́ẹ̀ gẹ́lẹ́ la rí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni àwa tí Ọlọ́run Elédùmarè tó gbé iṣẹ́ ilé lọ́wọ́ láti wípé kí ọmọ Yorùbá ó kúrò lóko ẹrú, bá ṣe rí nìyẹn o. So fún díẹ̀ yìí tó bá ti ní anytime tẹ́ bá rí àwa sọ̀rọ̀sọ̀rọ̀, ó tún lójú ó lójú àwọn gbogbo wa náà ni o, ṣùgbọ́n ó tún sì kíní tún sì grade lọ́dọ̀ àwọn kan ju àwọn kan lọ. Nǹkan tí mo mean ni pé àwa kan àríná a tètè rí gbogbo bó ṣe ń lọ, bẹ́ẹ̀ gbogbo wa àwọn pátápátá iṣẹ́ takuntakun la jọ ń ṣe. Ẹjọ́ ẹ má káǹtì mi rọ́ǹgì o, gbogbo wa jọ ń ṣiṣẹ́ takuntakun, iṣẹ́ kankan la jọ ń ṣe. So àwa yẹn tẹ́ bá ti wá rí wa tá a jókòó, tẹ́ ti mọ̀ pé no, ẹni yìí tó bá jókòó mi ò lè ṣaláì má rí nǹkan kan mú nínú ọ̀rọ̀ ẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ yẹn mi ní ṣaláì má rí ẹyọ kan tí mo máa mú. Tẹ́ bá ti wá rí àwa yẹn, mo wá fẹ́ kẹ́ máa pay attention sí wa dáadáa. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá fún yín lénìí, tí ẹ bá ti ń gbọ́sẹ́, màá fẹ́ kí ẹ máa pe àwọn èèyàn yín nílé ní kíá, kẹ́ máa bẹ fún wọn, kẹ́ máa sọ fún wọn. Ẹ̀yin tèmi, ó ti ṣẹlẹ̀ o. Ó ti ṣẹlẹ̀. Aláàárẹ̀ àjàgbá lọ́sàn yìí kan á gbé nǹkan àánú. Ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi. Ẹ máa gbọ́. Ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ mọ̀ wípé a kò ní ṣe láì fi t'Olódùmarè síwájú.
so ìdí nìyẹn tá a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń tú àwọn àṣírí yìí jáde, tó ń tú ìmọ̀ ọ̀tá àti ìmọ̀ òkùnkùn, tó ń tú síta fún gbogbo ọmọ aráyé láti rí. Ẹja kọ́ ṣèbà lọ́wọ́ Ọlọ́run yẹn tó yàn wá láti máa ṣe iṣẹ́ yìí. Ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bàbá wa àti Ọlọ́run wa kábíyèsí ọba olùgbàlà, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́, alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, agbé ọ̀gá yàn lógo. Nítorí pé ò jẹ́ kí ìmọ̀ òkùnkùn ò jẹ́ kó ṣẹ lórí ayé wa, ò jẹ́ kí Sátánì ò jẹ́ kó ṣẹ lórí ẹbí wa. Ọlọ́run ayérayé ò mà ṣe o. A dúpẹ́ lọ́wọ́ yín pé bí àwọn ọ̀tá wa nílẹ̀ Yorùbá ṣe ń dì í, bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run Elédùmarè bá wa ń tu. Ọpẹ́ ni fún yín, ògo ni fún yín lókè ọ̀run. A gbé yín ga fúbi tí ẹ ràn wá lọ́wọ́ dé, a gbé yín ga fúbi tí ẹ mú wa dé lọ́jọ́ tòní, a gbé yín ga lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí torí pé ó ti ṣeé ṣe. Ṣùgbọ́n ọ̀tá wa ń gbógun lọ́tún, wọ́n ń gbógun lósì, wọ́n wá fẹ́ ṣe ní kàkà kéku má jẹ sèse, wọ́n máa fi ṣàwàdà ní. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ní fún wọn lágbára. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé gbogbo agbára wọn lẹ máa sọ di asán, lẹ́tí ẹ̀ ti sọ dásán. Ọlọ́run mi, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ ti sọ ìmọ̀ wọn di òfo lórí àwa ọmọ Yorùbá nation. Ọlọ́run ayérayé ẹ ṣeun o. Àgbé ọ̀gá yàn lógo bàbá ẹgbọ́ pẹ́ wa o. A fẹ́ máa lọ ní ti ọ̀rọ̀ tọ̀sán yìí, má jà sì sọ. Gbogbo etí tó bá máa gbọ́ wa, jẹ́ kí ọ̀rọ̀ wa jẹ́ kó ní mìnì létí wọn. Gbogbo ohunkóhun tí àwọn olóṣèlú ti fún wọn jẹ, wípé tó bá ti ń gbóòótọ́ ọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ máa kọtí ikún sí. Tó bá ti ń gbóòótọ́ ọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ máa sọ pé kí làwọn eléyìí sọ, dáadáa ni wọ́n sọ, nítorí pé kí ni wọ́n ti gba kóńgò gàrí olóṣèlú, wọ́n ti gba kóńgò ẹ̀wà lọ́wọ́ olóṣèlú, wọ́n ti gba 1000 wọn tí wọ́n pa ènìyàn sí tán ti rẹ́, wọ́n ti gbà lọ́wọ́ wọn. Fún díẹ̀ yìí kò sóhun tó bá ń sọ ní òdodo tó máa wo etí wọn. Tá bá rí ẹni bẹ́ẹ̀ tó bá wo orí ètò yìí lónìí, Ọlọ́run mi bá wa ṣí wọn létí. Gbogbo agbára wọ̀nyí ẹ bàjẹ́ lórí wọn. Gbogbo agbára etí ikún, gbogbo agbára pé kọ́ dọ̀rùn kọ́ tó mú òótọ́, Ọlọ́run mi bá mi bàjẹ́ lórí wọn. Gbogbo agbára òkùnkùn, gbogbo agbára Sátánì, gbogbo agbára àwọn olóṣèlú tí wọ́n ti gbélé wọn lórí, ayérayé ẹ bá wa bà wọ́n jẹ́. Bẹ́ẹ̀ ṣe wọnú ayé gbogbo wa tá a fi gba Yorùbá nation gbọ́ yìí, tẹ́ wọnú ayé wa, tẹ́ là wá lójú. Kìkú ṣe pé nínú wa ò máa tẹ̀lé olóṣèlú tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ ti là wá lójú ni. Ẹ ti jẹ́ ká mọ̀nà òtítọ́ àti ìyè yẹn. Ẹ ti jẹ́ ká mọ̀ wípé àwọn olóṣèlú wọn kàn ń tàn wá jẹ ni fún ìfẹ́ ara tiwọn, fún ìjẹkújẹ tiwọn, fún àǹfààní ara tiwọn. Òun ni wọ́n fi ń pe ṣe PDP tán fi ń ṣe APC yẹn torí pé wọ́n fẹ́ kó wa sápò. Òun ni wọ́n fi ń ṣe. Ẹ ti wá àwa tẹ́ wá là lójú, tẹ́ sọ pé ká rí wọn yẹn. Ọlọ́run mi má ṣàìlà àwọn tó kù lójú. Gbogbo àwọn tí wọ́n ṣe tẹ̀lé wọn gọ̀tígọ̀tí bí àgùntàn yìí, tí wọ́n tẹ̀lé wọn gọ̀tígọ̀tí bí àgùntàn yìí, Ọlọ́run mi bá wa ṣí wọn lójú. Jésù Kristi ìwọ ló sọ pé o kò fẹ́ kí ẹlẹ́ṣẹ̀ ó kú láì jẹ́ pé ronúpìwàdà. Ọlọ́run mi fún àwọn arábìnrin, arákùnrin, àwọn sísítà wọn, àwọn àbúrò wa tó ṣe sátẹ́lẹ̀tì olóṣèlú yìí, fún wọn ṣí wọn lójú, wá ra ayé wọn padà, wá gbà wọ́n má jọ wọn parun. Ọlọ́run mi wá ṣàánú bó ṣe ṣàánú fún àwa tá a ti mọ Yorùbá nation yìí, ṣàánú fún àwọn tí ò tí ì mọ̀, àbáwọn tó ti ẹ̀gbọ́n gan tí wọ́n kọ tí ikú nítorí ohun tó ń bẹ lára wọn, nítorí iṣẹ́ tí àwọn olóṣèlú ti parí sí wọn lára. Ayérayé ẹ bà agbára yìí jẹ́, ẹ bà gbogbo nǹkan wọ̀nyí jẹ́. Gbogbo àwọn ìyá wa tí wọ́n lò nílòkulò, tí ayé wọn go ní mínì, ṣùgbọ́n wọ́n ti tán ṣe ń gbà pé ayé wọn ní mínì lọ́dọ̀ àwọn olóṣèlú. Ọlọ́run mi ẹ yí wọn padà o. Àtàwọn bàbá wa, àtàwọn bírọ́dà wa, ẹ rà wọ́n padà. Ẹ gbalẹ̀ Yorùbá fún wa. Gbogbo ìkọ̀ ẹ̀jẹ̀ olóró tó ń bẹ níbẹ̀, ẹjọ́ fi kọjú ìjà sí ara wọn o. Ẹ ṣàánú fún wa kí Yorùbá nation ó dé. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ já gbọ́ anthem wa. Iṣẹ́ wa fún ẹwà, fún ilẹ̀ ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ìgbé láti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́.
ṣeun ẹ jẹ́ ká gbọ́ pledge wa látẹnu bàbá mi tẹ́ntẹ́n látẹnu dádì mi tẹ́ntẹ́n bàbá tẹ́ntẹ́n fún ara wọn tèmi jẹ́ àrólé wọn ẹ jẹ́ ká gbọ́ pledge wa látẹnu wọn. mo jẹ́ ẹ̀jẹ̀ fún orílẹ̀-èdè mi. bàbá náà ló ṣe pledge fún ilẹ̀ Yorùbá kó tó di pé wọ́n dágbére fáyé. Rest in peace, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀ ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá ọkàn iṣẹ́ ọgbọ́n àti ìṣe mi sí orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀ mo lè lóókọ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Àṣẹ 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 adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Mo kí gbogbo wa nínú ilé o, mo kí wa pátápátá, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, gbogbo yín ni mo kí. Ọlọ́run Elédùmarè á dúró ti gbogbo wa o, á dúró tì wá o. Mo kí gbogbo wa nínú ilé lẹ́ẹ̀kan sí. Èmi ọmọ yín náà ni àbúrò yín àrólé bàbá tẹ́ntẹ́n Olúmike Ọbalọ́lá JP. Ẹ̀yin tèmi mi ò fẹ́ gbà wá lákòókò. Ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ ńlá gbòógìà òun la fẹ́ sọ lọ́jọ́ tòní. Ṣé ẹ mọ̀ wípé a ti ń sọ wípé Yorùbá nation a ti ṣetán àti fẹ́ lọ. Ẹ̀yin tèmi tẹ́ wà lórí fọ́nrán yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé prógrámù yìí, ẹ bá wa gbé rìnrìn àjò. Ẹ̀yin ta Amẹ́ríkà ẹ bá wa pín l'Amẹ́ríkà, torí pé information ń bẹ lọ́wọ́ wa wípé àwọn kan àwọn ọmọ Yorùbá agbẹ̀yìn bẹbọjẹ́ kan ń bẹ ní ìlú Amẹ́ríkà ń bẹ yẹn tí àwọn gan need awareness láti wípé ká ṣe fún wọn, láti wípé kí wọ́n lè mọ̀ ọ̀nà òtítọ́ àti ìyè yẹn pé kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà mọ́. Ẹ̀yin tí ẹ wà tí ẹ jẹ́ tiwa, tẹ́ jẹ́ ti àrólé bàbá tẹ́ntẹ́, tẹ́ wà nílùú UK, nílùú Amẹ́ríkà, nílùú Germany, káàkiri àgbáláyé níbi gbogbo tí ẹ ti ń pè mí wọlé, tí ẹ bá ń bá mi sọ̀rọ̀, gbogbo ibi tí ẹ ti ń pè wọlé fún ọ̀rọ̀ Yorùbá nation, ẹ bá wa gbé prógrámù yìí débẹ̀, ẹ share ẹ̀ káàkiri sórí platform tẹ́ bá wà. Ẹ jẹ́ kí wọ́n rí wa, ẹ jẹ́ kí wọ́n gbóhùn lẹ́nu wa, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Yorùbá nation àti ṣetán àti fẹ́ máa lọ. Ibẹ̀ yẹn kọ́ ni mo wá ń lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, mo ní wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìlú Ọ̀wọ̀. Àṣírí ti tú o. Bó ṣe ṣẹlẹ̀, bó ṣe jẹ́, ìdí tó fi rí bẹ́ẹ̀, àwọn tó rán wọn níṣẹ́, àṣírí ti tú o. Àṣírí ti tú o, legit. Ẹ̀yin náà mọ̀ wípé ohun tí mo bá sọ, tí mo bá fẹnu mi sọ, mi ò dédé ń sọ̀rọ̀ lásán, bí kò ṣe wípé a ti rí, a ti gbọ́, a dẹ̀ ti mú confirm jáde ńbẹ̀. Ẹ share prógrámù yìí ní kíákíá. Ẹ share prógrámù yìí ní kíákíá. Ṣé rí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ tí a máa sọ ní ti ọ̀sán yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé tá a bá ti sọ ọ̀rọ̀ yẹn tán, ẹ gbọ́dọ̀ gba aago kẹ́ bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn yín nílé. Ẹ gbọ́dọ̀ gba aago kẹ́ bẹ̀rẹ̀ sí máa inform àwọn èèyàn yín nílé, torí pé kí ni àṣírí wọn ti tú. Tinubu, ẹ̀yin ẹ máa wò ó, gbogbo ẹnu mo fi sọ, ikú burúkú ló máa padà pa máa yẹn. Ṣé ẹ mọ̀ wípé ó ti so ẹ̀mí ẹ̀rọ tẹ́lẹ̀? Bọ̀bọ̀ tó ń ṣe tíátà yìí dẹ̀jọ́ tún fúlù.
ṣe mọ̀ pé Dẹ̀jọ́ padà sọ̀rọ̀ àbí ṣe mọ̀ pé ṣe mọ̀ pé Dẹ̀jọ́ padà sọ̀rọ̀ fáwọn ọmọ ẹ̀ wípé ọ̀dọ̀ Tinubu lòun lọ ṣe mọ̀ pé àwọn ọmọ ẹ̀ fi ọ̀rọ̀ yẹn pẹ̀pẹ́ sọ ni wọn ò fẹ́ là direct bẹ̀ wọ́n fi pẹ̀pẹ́ sọ pé ọjọ́ kejì tí bàbá wọn ti ọ̀dọ̀ Tinubu dé ló dáwó nítorí pé ó jẹun lọ́hùn ó dáwó ó bá tiẹ̀ lọ ibẹ̀ yẹn kọ́ ni mo lọ mo kàn mú mọ́rọ̀ ni o ṣé ẹ wá rí ìgbésẹ̀ tí Tinubu ti gbé àṣírí ẹ̀ ṣẹ̀ wá tú pátápátá báyìí ni information yìí wá látòkè ni ibi tí mo wà ni wọ́n ti pe èmi àrólé baba 1010 olúmọ ẹ̀kọ́ balọ́lá JP tí wọ́n ti fún wa ní information yìí wọ́n wá ní ká deliver information yìí fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ kì í ṣe ọ̀dàlẹ̀ tí ẹ̀ẹ̀dẹ̀ kì í ṣe agbẹ̀yìn bẹbọjẹ́ fọmọ Yorùbá ẹ̀yin gan tí ẹ bá ti ẹ̀jọ́ dàlẹ̀ lọ́wọ́ yìí gan ikú burúkú wọ́n ti set up ikú tó máa pa yín ikú burúkú náà ni gbogbo yín máa padà kú gbogbo ẹ̀yin tí ẹ sì wò níwò wípé Yorùbá nation tá a ń jà fún yìí pé ẹ sì wò níwò pé a ní lọ pé torí pé ìjẹkújẹ tẹ́ ẹ̀ ń jẹ tẹ́ ẹ̀ rántí ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la tẹ́ ẹ̀ rántí itú tí Tinubu ti pa sílẹ̀ dè wọ́n tẹ́ ẹ̀ sì ń believe pé Yorùbá nation yìí ò ní lọ mo ti sọ fún yín mo ní Tinubu tó jẹ́ bàbá yín ọ̀hún gangan ó ti set up ikú tó máa pa yín sílẹ̀ gbogbo yín wọ́n máa clear fún yín ni because most of you people ló ti rí àṣírí tó bá dẹ̀ débẹ̀ gbogbo yín la fẹ́ pa lẹ́nu mọ́ gbogbo yín náà lẹ máa padà kú a mọ̀ pé kò lè débẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá mo ní kẹ́ wá gba information yìí lọ́wọ́ mi lọ́sàn yìí ẹ share program yìí ẹ share program yìí kẹ́ lè fi save ọkàn àwọn èèyàn wa àwọn tí wọ́n ń ṣe PDP tí wọ́n ń ṣe APC tí wọ́n jí ọmọ ẹgbẹ́ tó bá ṣeé ṣe ẹ bá mi gbé program yìí ẹ gbé wọlé sí orí platform ọ̀dọ̀ wọn ẹni mo ní kọ́kọ́ wá gbọ́ mi mo ní ẹ bá mi gbé lọ sí orí ìkànnì tó bá jẹ́ tiwọn kẹ́ ẹ kọ̀ pé wọ́n ṣàkíyèsí pé kó wá gbọ́ information yìí lọ́nu mi kó wá wo ikú tó fẹ́ pa wọ́n gbogbo wọn tó ń pera wọn ní PDP and APC yẹn mo ní ẹ pè wọ́n ẹ ní kí wọ́n súnmọ́ mi kó wá wo ikú gọgọgọ tí ọ̀gá wọn ti dẹ́lẹ̀ dè wọ́n ẹ̀yin ọmọ Yorùbá mo ti ń já yín sí ṣùgbọ́n ẹ fi ìpè bóyá àwa sọ̀rọ̀sọ̀rọ̀ yìí a kò ń dá sọ tiwa lọ́tọ̀ ni ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ mo ní àṣírí ẹ ti tú sèmi àrólé baba 1010 lọ́wọ́ ẹ wá gbọ́ òkodoro ọ̀rọ̀ lẹ́nu mi ẹ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu èmi àrólé à ń sọ wípé a fẹ́ lọ àwọn náà ń gbìyànjú pé yà àwọn ti wá rí pé lóòótọ́ la fẹ́ lọ ṣùgbọ́n àwọn wá ń wò pé ọ̀nà wo làwọn lè gbà láti lè fi bà nǹkan tá a gbé lọ́wọ́ yìí jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kọ́kọ́ mú báyìí ná ẹ jẹ́ kọ́kọ́ mú báyìí ẹ jẹ́ kọ́kọ́ mú báyìí now information tó tẹ̀ wá lọ́wọ́ information tó tẹ̀ èmi àrólé baba 1010 lọ́wọ́ sìn torí mo gbà láti yẹn mo gba information yẹn ní kíákíá mo wá ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àwọn ọ̀gá wa ló gbé wa jáde wọ́n ní ká bá ẹ̀yin sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ojú lalákọ̀ fi ṣọ́rí Tinubu ti ta gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ó ti tà fún Fúlàní Tinubu ti ta ilẹ̀ Yorùbá pátápátá ó ti tà fún Fúlàní Tinubu ló rúlù gbogbo ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí in connection with àwọn Fúlàní ẹ máa gbọ́ òkodoro ọ̀rọ̀ lẹ́nu mi o ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ máa gbọ́ o mo ní àwọn tó lọ pààyàn nílùú Ọ̀wọ̀ mo ní àṣírí ti tú pátápátá àti mọ àwọn tó wà nídìí ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ share program yìí mo fẹ́ ṣẹ́ mi mu díẹ̀ ẹ share program yìí ní kíákíá ẹ share program yìí ní kíákíá ẹ share ẹ̀ ní kíákíá ẹ share program yìí
ẹ share program yìí mo ń padà ẹ jẹ́ ń ṣẹ́ omi mu díẹ̀. àwa fúnra wa la máa rescue ara wa ẹ̀yin tèmi mo ní nǹkan bẹ tá a jọ fẹ́ sọ lọ́sàn yìí àwọn fídíò ń bẹ tí mo máa fún yín wò tí n bá parí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀yin ọmọ Yorùbá mo ní ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo èyí tẹ́ ẹ jó lẹ́yìn olóṣèlú mo ní kẹ́ ẹ jẹ́ ká ẹ padà wálé torí pé ikú tó fẹ́ pa yín Tinubu ti sẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ fún yín sìn. Now ẹ jẹ́ n padà sí background mi tí mò ń lò tẹ́lẹ̀ ẹ má bínú sí mi a máa gbádùn ara wa lọ́sàn-án yìí. wọ́n pààyàn nílùú Ọ̀wọ̀ àwọn ẹlòmíì ò mọ̀ wọn àṣírí ẹ̀ ni mo fẹ́ fún yín mo fẹ́ fún yín láṣírí bó ṣe jẹ́ ẹ ṣeun. Now ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ mi dáadáa mo mọ̀ pé channel tá à ń lò tẹ́lẹ̀ àrólé bàbá tẹ́ntẹ̀ wọ́n blọ́ọ̀kù yẹn ò la ṣe ń lo bí ẹ bá wa share program fáwọn tí ò bá tí mọ̀ pa tí ń lo bí ìkan lè mọ̀ pa tí ń lo bí ìyẹn péèjì mi tí àrólé bàbá tẹ́ntẹ̀ TV1 tí mò ń lò yìí ẹ̀yin ọmọ Yorùbá now àwọn governors ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ information méjì ni mo máa fún yín information méjì ló wà lọ́wọ́ mi tí mo fẹ́ fún yín lọ́sàn yìí now ìkíní nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ òun náà ló so mọ́ ìkejì yẹn Tinubu ó lọ ṣe meeting ọ̀rọ̀ tá à ń sọ yìí kó tó di pé àṣírí ìtú ó ti lọ síbi oṣù méjì o kó tó di pé ìṣẹ̀lẹ̀ Ọ̀wọ̀ ìṣẹ̀lẹ̀ tó wà lọ́wọ́ yẹn kó tó di pé ó ṣẹlẹ̀ ẹ̀yin tèmi confam ni mo ń gé fún yín yìí o ẹ má doubt mi o tẹ́ bá dàgún lásọ̀rọ̀ mi tẹ́ ẹ sọ pé kí làwọn èyí sọ yìí ó máa Ọlọ́run ní jẹ́ kó dé bá gbogbo wa o ṣùgbọ́n ẹni tó bá kan tí ikún torí nínú wa ẹlòmíì wà tó yẹ pé ó máa dọ̀rùn tọ́ kó tó mọ̀ òótọ́ ṣùgbọ́n èyí tẹ́ ẹ mọ̀ wípé ẹni tí tèmi àrólé bá sọ confam and legit ni èmi ò ń parọ́ mọ́yàn ẹ̀yin ọmọ Yorùbá mo ló ó ti ṣẹlẹ̀ ó ti dojú ẹ̀ àwọn ará bí ò bá wa mú kékeré oko ẹrú la ṣe ń pariwo pé àwọn ará bí wọ́n fẹ́ máa pààyàn jẹ bí ẹni jẹdìyẹ lójoojúmọ́ ni eléyìí ti kúrò lóko ẹrú. Now Tinubu ó lọ ṣe ìpàdé àgbà yamuyamu ó ṣe ìpàdé pẹ̀lú àwọn Fúlàní àti àwọn olórí àwọn emir káàkiri ilẹ̀ Fúlàní àti fake Buhari tó wà ńbẹ̀ president kìíní tó wá láti Niger ó ṣe ìpàdé ńlá àgbà yamuyamu pẹ̀lú wọn ó wá sọ fún wọn wípé ní ilẹ̀ Yorùbá ó mà kù kékeré báyìí kí Yorùbá nation ó mà dá dúró ó mà kù kékeré báyìí kí Yorùbá nation káwọn ọmọ Yorùbá yìí kí wọ́n gbalẹ̀ Yorùbá lọ́wọ́ òun o ṣé ẹ dẹ̀ mọ̀ wípé tó bá ti lè mú lórí tèmi yìí
tí Yorùbá nation dúró gbogbo nǹkan tẹ́ ń jẹ ó dá dúró nìyẹn o because ẹ má bìlí pé àwa la tún máa wà ńbẹ̀ láti máa ṣèjọba gbogbo dúkìá yín tẹ́ ní ó sọ fún kí lorúkọ ẹ̀ olórí burúkú Buhari ó sọ fún wípé ṣó mọ̀ pé ó ní estate ṣe pé Buhari estate ṣe pé ó wà lẹ́kọ̀ọ́ ó ní ó dẹ̀ ní àwọn dúkìá kọ̀ọ̀kan àtàwọn ọmọ àlè tó kó wá sílẹ̀ Yorùbá wọ́n ní iléeṣẹ́ ó tún ṣe mítìnì yìí pẹ̀lú àwọn ọba kọ̀ọ̀kan kì í ṣe gbogbo ọba bí information yẹn ṣe sọ fún wa nìyẹn kì í ṣe gbogbo ọba ṣùgbọ́n lára àwọn ọba tí wọ́n sọ pé top class ni wọ́n tí wọ́n ní top class ni wọ́n mọ̀ nípa nǹkan tí mò ń sọ yìí information yẹn tẹ̀ mí lọ́wọ́ ni wọ́n mọ̀ sí gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹgbọ́n tí mo fẹ́ sọ ẹ̀yin tẹ́ bá ti ń wo program mi ẹ̀ mọ̀ pé tí n bá ti sọ mo rí ni kò dẹ̀ sí nǹkan tí mo sọ tí ò padà ṣẹlẹ̀ torí pé kó má bàa ṣẹlẹ̀ òun la ṣe ń pariwo kí àwọn ìjọba wèrè wọ̀nyí kí wọ́n lè máa gbọ́ kí wọ́n lè tètè ṣiṣẹ́ lé lórí aṣọ ti márúwá lọ́jọ́ sí nígbà tí ọ̀rọ̀ ti márúwá tó dìde gbogbo èmi àrólé bàbá tẹ́tẹ̀ mo pariwo mo polongo mo falantia mo ké rororororo ṣùgbọ́n kíké mi ọ̀hún kọ́ ẹ mo yọ ọmọ Yorùbá tó padà forí fa èbí lára ọmọ Yorùbá kan ni wọ́n gbé lọ tí wọ́n náà la kun ẹ̀ toyúntoyún tẹ́ ẹ̀ bá ti gbọ́ information yẹn lọ sórí àrólé bàbá 1010 TV1 kẹ́ lọ wò mẹ́ ẹ lọ sí orí àrólé bàbá 1010 TV lórí YouTube channel mi ẹ máa bá pàdé so tí n bá ti jòkó tí n bá ti ń fún yín ní information ẹ má máa dágun lá sí mi torí tẹ́ bá dágun lá sọ̀rọ̀ tí n bá sọ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú tú ẹ o ẹ̀yin tẹ́ bá gbà pé ẹ wà nílùú òyìnbó ẹ máa pe àwọn tó wà nílé kẹ́ ẹ máa rán wọn létí kẹ́ ẹ máa sọ sí wọn lọ́pọlọ kókó báyìí làárọ̀ fàdítí ojú ogun láwà yìí mo ti sọ fún yín Yorùbá nation à ń rúgbó bọ̀ tẹ́lẹ̀ ni igbó là ń rúbọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti bọ́ sójú battlefield gbagbala ṣáńtà ń sìn ládé àti wo àwọn Fúlàní lọ́ọ̀kan Yorùbá nation ti dúró báyìí àwọn olóṣèlú náà dúró gbogbo wọn ló gbébọn dání àwọn ọmọ Yorùbá nation àwa náà agbé Olódùmarè níbọn ṣùgbọ́n Olódùmarè la gbé síwájú wa ó ti wà á ti wà lójú battlefield lójú ọlọ́mọ òtó ọ̀tákú àwáyè gbogbo yìí ni mo kí ẹgbẹ́ prógrámù yìí ẹgbẹ́ rìnrìn àjò ẹgbẹ́ prógrámù tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá mi gbé rìnrìn àjò ẹ̀yin ọmọ Yorùbá láti sèfù ẹ̀mí ni o now Tinubu ó dìde ó gbéra ó ṣe ìpàdé pẹ̀lú àwọn ọba aládé kọ̀ọ̀kan tí wọ́n pera wọn ní top class wọ́n bẹ lára mítìn yìí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àṣírí ọba ìlú Ọ̀wọ̀ tú kó ẹ̀yin ọmọ ìlú Ọ̀wọ̀ ẹ súnmọ́ mi ẹ wá gbọ́ ikú tó pa yín nínú ṣọ́ọ̀ṣì ẹ wá gbọ́ lẹ́nu mi ikú tó pa yín tó pa àwọn èèyàn yín ní ṣọ́ọ̀ṣì ẹ̀yin olórí ọ̀dọ́ tí ẹ wà nílùú Ọ̀wọ̀ mo ní kẹ́ ẹ súnmọ́ mi gbogbo ọmọ Ọ̀wọ̀ pátápátá ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ tẹ́ bá wà bí ẹ bá mi gbé lọ sórí platform àwọn ọmọ Ọ̀wọ̀ ẹ gbé lọ bẹ̀ diaspora lẹ wà ní ẹni group tó jẹ́ ti ọmọ Ọ̀wọ̀ ẹ bá mi sọ síbẹ̀ so that àwọn tó wà ń bẹ̀ á lè pélé wọ́n lè pe àwọn èèyàn wọ́n lé pé báyìí la mà gbọ́ o lẹ́nu àrólé ọmọ bàbá 1010 Olúmọ ẹ̀kọ́ ọba lọ́la JP à ń sọ fún yín ẹni irọ́ ni à ń tú wọn láṣìírí ṣé ẹ mọ̀ wípé àwọn gọgọgọ wọ́n ti sún kọ̀ǹgìrì ńsìn àti sún wọn kọ̀ǹgìrì wọ́n fẹ́ yí ojú padà báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ wa ẹ wá gbálàyé ọ̀rọ̀ Tinubu ó ṣe ìpàdé yẹn pẹ̀lú àwọn top class ọba kọ̀ọ̀kan pẹ̀lú àwọn olórí ọba ilẹ̀ Haúsá àti Fúlàní àti fake Buhari kí ni wọ́n ṣe ẹ̀yin èèyàn mi wọ́n wá Tinubu wá lọ rò fún wọn wípé ní ilẹ̀ Yorùbá o àti fẹ́ dá dúró àti fẹ́ gbalẹ̀ Yorùbá torí pé wọ́n mọ̀ wípé now nílẹ̀ Yorùbá báyìí àwa tá a ti gba Olúwa àti olùgbàlà gbọ́
tí a ti gba Jésù Kristi gbọ́, tá ti gba ànábì gbọ́, tá ti gba Olódùmarè gbọ́, tí a ti gba Yorùbá nation gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa, àti ń wọ 60 to 70% mọ́ wọn lọ́wọ́. Wọ́n ti rí pé a ti ń wọ 60 to 70% mọ́ wọn lọ́wọ́. Wọ́n wá wò wípé kí náà fẹ́ ṣe, ṣẹ̀dẹ̀ mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ wọn. Wọ́n sì wò pé agbára ń bẹ ní ọwọ́ wọn. Tinubu wá ké gbàjarè, ó ké lóhùn rárá, ó ké lókè pé òun ló kàn sẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá òun fọwọ́sowọ́pọ̀ kó gbé kinní wá, òun ló mà kan. Torí pé tí ò bá ti kọ òun, gbogbo yín pátápátá ìjẹyín tán nìyẹn. Ó kọjú sẹ́yìn, ó pàrokò fún gọ́vnà tó wà ní Abẹ́òkúta ní Dàpọ̀ Abíọ́dún. Ó kọjú sẹ́yìn, ó pàrokò fún lọ́jọ́ kìíní àná, ṣùgbọ́n ẹ̀yin ò mọ ìdí ẹ̀. Èmi àrólẹ́ṣẹ̀ wá mọ̀ dín nǹkan tó fi pàrokò yẹn, pé tí ò bá sí tòun, ẹni tó wà lẹ́yìn òun kò lè di gọ́vnà. Ó rán létí pé o gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀, gbogbo nǹkan ló gbọ́dọ̀ ṣe. Ẹ̀yin tèmi mo lẹ máa gbọ́ winiwin lẹ́nu mi, mo ṣe ń mẹ́yẹ bẹ̀ lápò ni o. Ẹyẹ mo ṣe ń mu bọ̀ lápò fún yín ni, ẹ máa gbọ́ winiwin lọ́sàn yìí. Arólé bàbá tẹ́ntẹ́ ni o, Olúmọ ọba lọ́la JP. Ẹ̀yin ọmọ Yorùbá, Tinubu á ké lóhùn rárá, ó ké òun gan náà sunkún lórí tẹlifíṣàn. Ó sunkún sí àwọn ènìyàn yìí lọ́rùn pé ẹ ṣàánú, kí lòun lè ṣe. Àwọn ará bí wá sọ fún wípé now nǹkan tó lè ṣe wà tí o fi máa dúró ní dúró pé in tó máa ṣe yẹn òun ni wípé wá pàṣẹ nísàlẹ̀ pẹ̀lú àwọn governors ilẹ̀ Yorùbá wípé lẹ́tà kan máa wá látòkè tá máa gbé fún ẹ gàdàgbà lẹ́tà yẹn gbọ́dọ̀ ó máa wà lọ́wọ́ rẹ tá máa issue fún ẹ. O gbọ́dọ̀ lọ gbé àwọn lẹ́tà yìí kó o pe gbogbo governors ilẹ̀ Yorùbá kó o pè wọ́n jọ. Tó bá ti wá pè gbogbo àwọn governors yìí, wá tẹ́ndà lẹ́tà yìí, wá tẹ́ndà ẹ̀ sí wọn. Ẹ bá mi sọ̀rọ̀, bàbá mi Kóìkì Ọláyọmí Kóìkì, the white lion of Yoruba land, ẹ káàbọ̀ sórí ètò mi. Ẹ káàbọ̀, mo kí yín o. Ẹ̀rí ńgbà tá tún dárúkọ yín gan, wọ́n tún fẹ́ play automatic pledge, wọ́n tún fẹ́ play national anthem wa gan fún yín. Bàbá, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi gbé program yìí, ẹ bá mi gbé rìnrìn àjò. Ẹ bá mi gbé rìnrìn àjò. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ńbí, ẹ gbé program yìí rìnrìn àjò. Wọ́n wá sọ pé òkè eléyìí tó sunkún yìí ti tó. Ṣé ó sọ pé Buhari nìkan ló ń sunkún lórí tẹlifíṣàn? Òun gan sunkún sí wọn lọ́rùn wípé dọ́dọ́gbọ̀nsẹ́ mo gbọ́dọ̀ jẹ pírẹsidẹ́ǹtì yìí. Dọ́dọ́gbọ̀nsẹ́ pírẹsidẹ́ǹtì yìí gbọ́dọ̀ tẹ̀mí lọ́wọ́ nítorí pé èmi ló kàn. Ṣùgbọ́n tí ẹ bá ti wá lajú sílẹ̀ tí ò bá ti kàn mí, kẹ́ mọ̀ pé gbogbo yín pátápátá ayé yín bàjẹ́. Ó wá sọ fún wọn nílùú Haúsá pẹ̀lú agbára tó ní. Ṣé mọ̀ pé nílùú Haúsá náà bó ti ṣe yẹn wọ́n sì ń bẹ̀rù Tinubu, wọ́n mọ̀ pé òun ni àgbà tó tí àwọn Yorùbá sì ń wò lójú. Ṣé mọ̀ pé àwọn Afẹ́nifẹ́re tó yẹ ká máa wò níwò pé aláwọn àgbà sílẹ̀ Yorùbá Afẹ́nifẹ́bi ni wọ́n. Àwọn go tí ẹ wá dúró lórí Yorùbá ń sìn ọ̀dọ̀ Peter Obi ni ọ̀dọ̀ Peter Obi ni gbogbo wọn wà tí wọ́n ti ń bá ń ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, torí pé àṣàsí àti èdì ó ti wọnú ayé tiwọn lọ. Ẹni tí ò bá ti gbọ́rọ̀ sí Yorùbá nation lẹ́nu, ṣe mọ̀ pé àṣàsí àti èdì ó máa wọ ọ̀rọ̀ ẹni tá fi ṣiṣẹ́ tí wọ́n bá para wọn wá fún ara wọn kó sínú omi. Tí wọ́n bá gbé poison jẹ fún ara wọn wọ́n máa gbẹ sórí ìdúró. Tinubu wá pariwo lóhùn rárá, ó sunkún pé tẹ́ ẹ̀ bá ti lè support mi o, kí n make sure pé mo gba èmi lọ́kàn yìí, ó kàn mí, èmi ni mo dẹ̀ jẹ́, ayé yín ó tán báṣá nìyẹn. Gbogbo ọmọ yín pátá àwọn OPC tí wọ́n jí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, wọ́n máa wipe everybody yín because àwọn OPC ò ní fi ààyè gbà á kí ẹ̀yin terrorist sì máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe nílẹ̀ bàbá wa. Tinubu wá rán wọn létí, ó ní ẹ rántí pé gbogbo nǹkan tó bá wù yín lẹ̀ ń ṣe nílẹ̀ wa. Ẹ di ọwọ́ ọkọ mú, ẹ máa báyàwó sùn. Ẹ di ọwọ́ bàbá mú, ẹ máa bọ́mọ sùn. Ṣé mọ̀ pé gbogbo bá ṣe ń gbọ́ náà kò sílẹ̀ tí mo fún àwọn èèyàn mi láṣẹ láti jáde láti condemn yín.
tó bá ní Fúlàní tó bẹ́ ọwọ́ àgbẹ̀ sínú oko ṣe é mọ̀ wípé èmi òun náà ni mo tún ṣì ń pa wọ́n lẹ́nu mọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣeun a tún pàṣẹ débi pé tí wọ́n bá mú Fúlàní kò gbọ́dọ̀ lo 24 hours nínú ọgọ́ ọlọ́pàá nínú ẹ̀wọ̀n tó fi máa rìlíìsì ẹ̀ ṣé ẹ mọ̀ wípé èmi òun náà ni mo sì ń ṣe fún yín o ṣùgbọ́n tẹ́ bá wá lè lajú yín sílẹ̀ pẹ́rẹ́ tí èmi lókàn yìí tó fi kúrò ńbẹ̀ tó fi kan Yorùbá nation pé ayé yín bàjẹ́ o gbogbo àwọn OPC ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àti àwọn akíkanjú ọmọ ilẹ̀ Yorùbá pápátá gbogbo yín náà máa wáìpù dànù àwọn àgbààgbà yìí wọ́n wá fọwọ́ lẹ́rán wọ́n wá wòye wọ́n wá jókòó wọ́n wá ṣe ọ̀rọ̀ ló máa sọ o Tinubu ṣùgbọ́n àwa tún wá lọ́gbọ́n tá a lè dá sí a ní nǹkan kan tí a lè ṣe fún ọ àwa ní àwọn nǹkan kan tí a máa táwa náà máa prepare fún ẹ torí pé gbogbo bá a ṣe ń jayé bìṣàbìṣà tá à ń kálá tá à ń dájú tá a tún hùwà ìkà tí ò sẹ́ni tó mú wa ó ń dùn máwa náà nínú kí n tó gbàgbé Tinubu tún rán wọn létí ti Ìgàngán oníṣẹ́ ẹ rántí nígbà tí wọ́n lé Sẹ́ríkì yín nílùú Ìgàngán oníṣẹ́ ẹ rántí pé èmi náà wà lára ẹni tó tako gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ńgbà tẹ́ ẹ̀dẹ̀ gbéra tẹ́lẹ̀ fẹ́ lọ pa wọ́n lóru ṣe mọ̀ pé àwọn náà lálé gbogbo àwọn ọlọ́pàá àwọn tó yẹ kó dáàbò bo ìlú yẹn àwa la lé wọn lọ ṣèbí ẹ ráyè ṣèṣe ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe bẹ́ apá lẹ bẹ́ ojú lẹ bẹ́ ẹsẹ̀ lẹ bẹ́ ọrùn ta ló padà bí yín ta ló padà mú yín sí Fúlàní mélòó náà padà pa oníṣẹ́ ẹ rántí gbogbo nǹkan wọ̀nyẹn làwọn Fúlàní ìwà rí pé lóòótọ́ ìjà wa ló ń gbè ẹ rí pé nílẹ̀ Haúsá ń sè wọ́n pariwo Tinubu pariwo gbogbo kan ní àjọmọ́ wọn ni náà wọ́n wá prepare lẹ́tà wọ́n wá gbé lẹ́tà kalẹ̀ wọ́n wá ní lẹ́tà yìí ó wá kù sí ẹ lọ́wọ́ o Tinubu lẹ́tà yìí ó wá kù sí ẹ lọ́wọ́ bó ṣe máa ṣe lẹ́tà yìí ó wá kù sí ẹ lọ́wọ́ ọ̀nà tó o máa gbé gbà má wàá believe pé àwa la máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ yìí ìwọ gọ́gọ́ fún ara ẹ ló máa ṣiṣẹ́ yìí o máa wá pe àwọn ọba kọ̀ọ̀kan tí o mọ̀ wípé wọ́n jẹ́ gbajúgbajà tó yẹ pé tọ́hàn bá tí ì sọ̀rọ̀ ọba ìlú mi ò lè gbi ọba ìlú mi ò lè sọ̀rọ̀ tí àwọn ará bíi tọ́ba mi ìgọ́ bá sọ̀rọ̀ gan tí wọ́n bá sọ pé ó yá panumọ́ tó yẹ pé ọba yẹn máa dákẹ́ ní bí ọbẹ̀ páànù tí ò ní lè lágbára àwọn ni kó jọ information yìí dárúkọ àwọn ọba kankan ṣùgbọ́n àwa ò ní dárúkọ torí pé àwa gan ti ṣetán sí láti máa bẹ àwọn ọba wa a ti ṣetán sí láti máa ṣèpẹ̀ fáwọn ọba wa wípé kó yé gbàbọ̀dè fún wa mọ́ kó tẹ̀lé àwọn ọmọ Yorùbá nation torí pé àwa ni wọ́n jọba lé lórí program ṣe ń bọ̀ lórí ìyẹn kì í tí ì ṣe ní ẹ̀yin ọmọ Yorùbá wọ́n wá gbé lẹ́tà yìí wọ́n gbé fún Tinubu wọ́n ní kó gbé lọ sísàlẹ̀ kó lọ ṣiṣẹ́ lé lórí Tinubu ẹ̀yin ọmọ Yorùbá Tinubu tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó wá gba lẹ́tà yìí látòkè ó wá sísàlẹ̀ nígbà tó dé ó wá pe àwọn ọba top class wọ̀nyí ó pè wọ́n mọ́ra ó pe gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá ó pè wọ́n mọ́ra ó wá bá wọn sọ̀rọ̀ yìí ẹ̀yin tèmi ẹ̀ sọ wípé kí ni lẹ́tà tí wọ́n kọ kí ni nǹkan tó wà nínú lẹ́tà tí wọ́n gbé fún Tinubu ẹ jẹ́ iṣẹ́ mi mú díẹ̀. Everybody wants to get food to eat. What's the government? What the government? Look how people are struggling. People are struggling to have food. Look at people. Look at, okay, let's look at the hold up. Just take a look at the hold up of Plateau State today. No way entrance. No way out. Look at the hold up. Okay, let's look at the outside. If you're trying to go out from Jos City, can you see the hold up? Can
Can you see the cars? ẹ̀yin ọmọ Yorùbá èmi àrólé bàbá tẹ́ǹtì ọmọ yín náà ni o àbúrò yín ẹ máa gbádùn mi lónìí bí òyìnbó ṣe ń gbádùn ṣúgà àbí kí n sọ pé bó ṣe ń gbádùn tíì ẹ gbádùn mi. Kí ló wà nínú lẹ́tà Tinubu òun la fẹ́ fẹnu sọ́nsìn in tó wà nínú lẹ́tà rẹ̀ òun la sọ abẹ jáde abẹ a máa bẹ ó ti dójú ẹ̀ a máa fọ́ ayé wọn máa rún ni ayé wọn máa rún pátápátá ayé wọn máa rún ṣé wọ́n fẹ́ ká kú sínú oko ìnira yìí ṣé wọ́n fẹ́ ká kú sínú oko ìnira yìí ni wọ́n máa kú síbẹ̀ tọmọtọmọ. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi mo tún padà wá mo padà dé bẹ́ẹ̀ ni àrólé bàbá tẹ́ǹtẹ̀ mà ní o Olúmike Ọbalọ́lá JP mo kí gbogbo yín tí ẹ ti wà lórí ìkànnì ẹ ṣé púpọ̀ o. Now mo ní kí ló wà nínú lẹ́tà Tinubu tí wọ́n gbé tí àwọn Fúlàní tí wọ́n gbélé Tinubu lọ́wọ́. Lẹ́tà nǹkan tí wọ́n kọ sínú lẹ́tà yìí ni wípé ìwọ lọ sísàlẹ̀ ní ìlú rẹ ní orílẹ̀-èdè rẹ ṣe mọ̀ pé Tinubu fún ara ẹ̀ confam ẹ̀ fún wọn nígbà tó ń sunkún lórí tẹlifíṣàn lọ́jọ́ sí ó ní òun sọ fún Buhari wípé kó wá ṣe kíni kó ṣe dáadáa fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. So àwọn náà nílẹ̀ nọ́ọ̀tì wọ́n mọ̀ pé orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá wọ́n ti jọ mọ̀ yẹn láàrin ara wọn wọ́n ti jọ mọ̀ òtítọ́ yẹn láàrin ara wọn. Now ètí wọ́n wá kọ sínú lẹ́tà tí wọ́n gbé lọ́wọ́ arákùnrin wa ìyẹn bàbá wa àtọ̀ọ́lé bàbá wọn tó gbé lọ́wọ́ bàbá wọn àtọ̀ọ́lé nì tí wọ́n gbélé lọ́wọ́ tí wọ́n ní kó gbé wá ní wípé ìwọ kó gbogbo àwọn ènìyàn rẹ jọ sọ fún wọn wípé ilẹ̀ rẹ nídìí ààbò láti ọ̀dọ̀ wa wá. Ó ní kó sọ ó ní pé gbogbo àwọn gọ́fúnọ̀sì yẹn jọ pé gbogbo àwọn ọba yẹn jọ sọ fún wọn wípé ilẹ̀ rẹ o ní orílẹ̀-èdè tìyẹ tó ti ń jẹ́ jagaban tó ti jẹ́ pé ìwọ ló jẹ lórí gbogbo wọn ohun tó o bá sọ ò lábẹ́gẹ́ tó jẹ́ pé o dìídì lọ ṣe tó gèètì fún ìwọ àtàwọn ọmọ ẹnìkan tó jẹ́ pé ìwọ ló ń gbowó ẹ̀ tí ò dẹ̀ sí anybody tó yẹ ẹ́ lọ́wọ́ ẹ̀ wò tó fi mọ̀ wípé alágbára ni ẹ́ tó o gbéra lọ́jọ́ sí ìwọ tó lè pàṣẹ pé ó yá kó lọ sí tó gèètì káwọn àmì lọ pa àwọn èèyàn kó lọ pa àwọn èèyàn ẹ tó dẹ̀ lajú sílẹ̀ tó lajú tó kálá tó dájú tó tún hùwà ìkà ní ọjọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó lè pa àwọn èèyàn ẹ pẹ̀lú àwọn mílítírì pé ó yẹ kó lè ṣiṣẹ́ yìí ó yẹ kó lè parí iṣẹ́ yìí sọ fún wọn wípé orílẹ̀-èdè rẹ ilẹ̀ Yorùbá ó nídìí ààbò láti ọ̀dọ̀ wa wá. ẹ wo bọ̀bọ̀ yìí Adéníyì ó ní onírọ́ ni ẹ ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá mi gbàdúrà fún Adéníyì Fatuase ẹ bá mi gbàdúrà fún Fatuase pé gbogbo bí ibi ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá sí àwọn èèyàn wa tí wọ́n fojú sunkún ọmọ fojú sunkún aya ẹni kó bá ẹ gbàládùra pé kọ́lọ́run jẹ́ kó test ẹ̀ wò ẹ bá gbàládùra pé kọ́lọ́run jẹ́ kó kàn án. Adéníyì ẹni tó ń sọ̀rọ̀ tí mo dárúkọ yẹn ẹ bá mi gbàdúrà fún pé gbogbo nǹkan tí à ń sọ pé ó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa yìí ẹ ní kí Ọlọ́run Elédùmarè jẹ́ kó délé ẹ̀ kó jẹ́ tiẹ̀ tó bá gbé ìlú òyìnbó ló wà àwọn tó fi ilẹ̀ sílé kí wọ́n físìtì wọn kí gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú yìí kó dọ̀dọ̀ ẹ̀ kó náà lè fi ṣe kíni tí ò bá tí ì kàn wọ́n wọn ò lè mọ̀ ẹ̀rí tó sọ pé onírọ́ ni wá ẹni tó sọ pé ọ̀rọ̀ irọ́ là ń pa ẹjọ́ ẹ̀kọ́ bá mi ṣàdúrà yẹn fún ẹni gbogbo báwọn èèyàn ṣe ń sunkún tọmọ ń sunkún gan tí wọn ò tí ìyá òrò ọmú tó lè fún ọmọ níbi tí ebi ṣèbí ẹni tó bá jẹun lọ mú ẹ̀ ló lè lómi tó lè fi fọ́mọ ló lè lóúnjẹ ẹ̀kọ́ bá wa gbà ládùúrà fún pé lágbára Elédùmarè o lágbára àwọn onílẹ̀ o lágbára àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ nílẹ̀ Yorùbá ẹni gbogbo bí ìbẹ̀kúnnù ṣe ń pariwo yìí ẹni kó ṣẹlẹ̀ sílé ẹ̀ torí àwa náà mọ̀ pé àwọn olóṣèlú yẹn wọn ò rí wá wọn ò mọ̀ bẹ́yẹ̀ ìyà ń jẹ anybody wọn ò mọ̀
kọ́ ti fò fẹ̀rẹ̀ kọ́ lọ Dubai kọ́ fò fẹ̀rẹ̀ kọ́ lọ Amẹ́ríkà kọ́ lọ máa waste owó tó tọ́sẹ̀ mi àti yín kọ́ lọ máa waste ẹ̀ ń bẹ̀ ìyẹn ni wọn ò rí wa nàún àìmọye wọn tó ń ṣètò tó yẹ pé wọ́n á ṣe bí ìgbà tó pé kò tẹ̀sẹ̀ ní tì tó ṣẹlẹ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ dẹ̀ rí abẹ́ wọn ń wo orúkutu irọ́ ni wọ́n ń pa o àwọn idiot yẹn ṣe ń sọ̀rọ̀ kiri yẹn irọ́ ni wọ́n ń pa abẹ́ tí wọ́n gan gbóná wọn ò kàn lè sọ̀rọ̀ síta ní àwọn mú àlè ẹ̀yin ọmọ Yorùbá mo wá sọ fún yín mo ní wọ́n wá kọ sínú ibẹ̀ wípé ìwọ sọ fún àwọn èèyàn rẹ nílẹ̀ Yorùbá wípé ilẹ̀ rẹ nílò ààbò láti ọ̀dọ̀ wa tó bá ti lè parí iṣẹ́ yẹn àwa mọ̀ nǹkan míì tá máa ṣe ẹ̀yin ọmọ Yorùbá ṣe wá rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí òun ló fa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ òun ló fà á o màá wá bẹ̀ yín sí màá já yín sí bó ṣe ṣẹlẹ̀ màá já yín sí. now nígbà tí bàbá wọn Fúlàní Tinubu jagabutu jaga bandit tó gbé lẹ́tà yẹn tó gbèdé lóòótọ́ ló pe àwọn ọba wọ̀nyí lóòótọ́ ló pe àwọn governors ṣùgbọ́n nígbà tó wá ń pe àwọn governors ṣe rí ìwé yẹn wọ́n ní kó pín fún gbogbo south west governor kan bu ọwọ́ lù kan sáìn sí ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ní kan sáìn sí ìwé yẹn kí gbogbo wọn fọwọ́ sí náà ní state by state pé a nílò ààbò láti ọ̀dọ̀ wọn ṣe rí pé bàbá wèrè yẹn ó ti ṣílẹ̀kù òun gangan Tinubu gangan ló ṣílẹ̀kù fún gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá Tinubu gangan ló kó àwọn olórí burúkú wọ̀nyí ló kó wọn wọlé tó fi ń pa wá báwo ló ṣe jẹ́ ẹ máa gbọ́ lẹ́nu mi. báwo ló ṣe jẹ́ mo lè máa gbọ́ lẹ́nu mi ò tí ì lọ àṣẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ètò ni àṣẹ̀ṣẹ̀ ṣe kí ni àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò jagawèrè bẹ́ẹ̀ ni now nígbà tí wọ́n wá sọ fún pé gbogbo south west governor pátápátá ni kó bu ọwọ́ lu ìwé yìí pé tí wọ́n bá ti lè bu ọwọ́ lu ìwé yẹn kàn fi ìyókù lẹ̀ pé àwọn máa parí ẹ̀ ṣé ẹ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ò lè dédé ṣẹ́ láì jẹ́ pé ó lẹ́ni tó ṣẹ́ ẹ̀ṣẹ̀ wọlé bí ikú ilé ò bá pani ṣé ẹ mọ̀ wípé tòde ò lè pani ikú ilé gangan òun ni Tinubu òun ló pe tìta wọlé wípé kó wá máa pa wá ẹ̀yin wèrè tẹ̀sí ń tẹ̀lé olóṣèlú mi ò lè pè yín ní wèrè o because wèrè ni pé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe torí tó bá pè yàn wèrè nígbà bí wọ́n máa gba òun pé ẹni tí ò mọ̀ nǹkan tó ń ṣe òun ni wọ́n pè ní wèrè tí ẹ sì wò wípé Tinubu òun lẹ fẹ́ máa tẹ̀lé ẹ̀yin ọmọ Yorùbá mo máa pè yín mo máa bẹ̀ yín torí Ọlọ́run ọba ẹ jáwọ́ lẹ́yìn olóṣèlú oko ìparun rèé níwájú yín o oko ìparun rèé níwájú yín torí pé ọmọ Yorùbá ní àjọgbèdè ara wa àfẹ́kẹ́ parun ẹ jáwọ́ lẹ́yìn olóṣèlú bí wọ́n ṣe ń jáde tẹ̀ ń jáde gọ̀tígọ̀tí tẹ̀lé wọn òun nínú wọn fi ń dùn torí pé kì í ṣojú lásán náà ni wọ́n ń lò fún yín wá gbà kàrà wá gba dùdú ni òun lọmọdé fi ń mọ̀yan tẹ bá dàdúgbò kan lẹ́ni tẹ fún ọmọdé ní àkàrà tẹ fún ní dùdú tẹ bá ti ń bọ̀ báyìí náà ti máa pariwo bọ̀dá tó fún wa ní kíní yẹn wọ́n máa sátẹ̀lé yín ni òun ló ń ṣẹlẹ̀ sẹ́yìn èèyàn wa ẹ̀yin ọmọ Yorùbá mo lè máa gbọ́ winiwini lẹ́nu mi mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìyá mi Adénìkẹ́ Òfì arẹwà obìnrin mo rí yín bẹ́ẹ̀ o mo rí yín bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò mo sọ fún yín pé ojú ogun lájọ wà àjọ ń jagun yẹn ni àjọ ń jagun ó níbi tó yẹ kí n wà mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ní rere ṣùgbọ́n mo gba kọ́ yẹn látòkè pé àròlé ó ti ṣẹlẹ̀ o ó yá bọ́ọ̀ta òun ni mo ṣe fi gbogbo nǹkan tí mò ń ṣe sílẹ̀ tí mo ṣe wá dá èèyàn ọmọ Yorùbá lóhùn. now nígbà tí wọ́n parí lẹ́tà yẹn fún pé kí gbogbo south west governor kí wọ́n buwọ́lù tán bá ti lè buwọ́lù tán kán fi ìyókù dá wọn àwọn máa parí iṣẹ́ tó kù. àwọn aráabí wọ́n wá pe gbogbo south west governor wọ́n pè wọ́n ṣùgbọ́n lásìkò tí wọ́n pè wọ́n yẹn ní ìlú Ọ̀ṣun níbi tí wọ́n ti dìbò last àwọn state méjì péré ni ò sáyìn
ni ò bá wọn sí níbi tí wọ́n ti pe ìpàdé yẹn. Àwọn méjì péré ni ò sí níbi tí wọ́n pe ìpàdé yẹn sí. Àwọn méjì yẹn ni nítorí pé wọ́n dìbò bọ̀bọ̀ oníkù àgbè oníkù akèrègbè tí ó ṣẹ̀ jẹ́ kiri tó ń gbé kù bíkù ọ̀dẹ́lẹ̀sìnrìn ikú tòròmágbè tó ń gbé jókiri yẹn tinú ẹ̀ ń dùn sínú inú ẹ̀ ń dùn torí pé àwọn èèyàn ẹ̀ wà nínú wọ́n wà nínú oko ẹrú a lè rí tiẹ̀ jẹ gbogbo àwọn tó yẹ kó sòótọ́ ọ̀rọ̀ ó ti tẹ̀ wọ́n lẹ́nu mọ́lẹ̀ òun ló fi ń gbé ikú wèrè yẹn tó ẹ sì fi yẹn lẹ̀ ní tiẹ̀ ẹjọ́ máa jayé ẹ̀ tán ẹjọ́ máa jayé ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ kékeré pínísí báyìí ló kù fún wọn pínísí báyìí ló kù Ọlọ́run ń bọ̀ wá bá wọn ìdájọ́ ń bọ̀ wá bá everybody wọn state yẹn nìkan òun nítorí pé wọ́n dìbò yẹn lọ́wọ́ ni wọn ò fi ráàyè sí nǹkan tá à ń sọ̀rọ̀ ẹ̀ gọ́vnà Ondo state ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ ti ń bá mi bọ̀ bí mo ṣe ń sọ yẹn ṣé ti ń bá mi bọ̀ ṣé ti ń bá mi bọ̀ bí mo ṣe ń sọ yẹn ṣé ń bá mi bọ̀ now gọ́vnà ńgbà tó wá pé Akérédolú ti ìlú Ondo state Akérédolú wá yarí Akérédolú wá yarí ó wá lóun ò fọwọ́ sí ìwé nọ́nsẹ̀nsì kankan ó ní àwọn àmọ̀tẹ́kùn ó ní wọ́n bẹ ní state tòun pé òun ò nídìí any bandit any Fulani terrorist in uniform kankan ní ọ̀dọ̀ òun ṣe mọ̀ pé bàbá yẹn òun náà yí lórí tó máa sọ wípé ẹni tó nífẹ̀ẹ́ ìlú òun náà gbìyànjú ó nífẹ̀ẹ́ ìlú ó nífẹ̀ẹ́ àwọn aráàlú ẹ wò gbà tí wọ́n ṣe ọ̀rọ̀ ẹ má kó kí lorúkọ ẹ má kó màlúù káàkiri street ṣàmùpọ̀ ọ̀dọ̀ Akérédolú ló ti kọ́kọ́ wá pé èmi ò fẹ́ rí yín sẹ́ ẹ pa àwọn èèyàn mi kátẹ̀gbà pé òun náà ní tiẹ̀ lọ́wọ́ torí gbogbo wọn pátá kò sílẹ̀ tó sàn nínú wọn díẹ̀díẹ̀ kéékèèké náà kò fi yàtọ̀ síra wọn ṣe mọ̀ pé àwọn gáìsì ọ̀dájú ni wọ́n kálá wọ́n dájú wọ́n dẹ̀ hùwà ìkà ṣùgbọ́n Ọlọ́run máa ń kó sí ṣe mọ̀ pé Ọlọ́run lo wèrè ńgbà míì tágbẹnu ẹ̀ sọ̀rọ̀ òun ló ń ṣẹlẹ̀ sí wọn ńgbà míì orí ẹ̀ kòdòrò yẹn á kó sí adéóyá ṣe kọ́ báyìí fún àǹfààní àwọn aráàlú rẹ̀ òun ló wá sọ̀rọ̀ jáde tó sọ̀rọ̀ sókè pé èmi ò fẹ́ ẹni lẹ́tà kankan èmi ò fẹ́ ààbò kankan láti ilẹ̀ Haúsá mo ní àmọ̀tẹ́kùn ní ìlú mi tí wọ́n dẹ̀ ń ṣọ́ aráàlú mi ó sọ fún Tinubu bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ó rò fún Tinubu bẹ́ẹ̀ pé òun ò fẹ́ sẹ́ tó bá jẹ́ pé ti ìlú tóun wà yìí o tóun dúró sí yìí o tí Ọlọ́run Elédùmarè fi ń ṣe aṣojú níbẹ̀ o àwọn èèyàn òun ṣetán láti dáàbò bò wọ́n láì gba àṣẹ láti ọ̀dọ̀ yín àbí òun nídìí ẹni security kankan láti wá sèfù ilẹ̀ òun ò nídìí ẹ̀ òun dágájíá láyé ara òun gédégbé láti dáàbò bo àwọn èèyàn òun torí pé kí ààbò lè wà òun la fi dá àmọ̀tẹ́kùn nígbà tẹ́ bá tún kó sójà wá àbí tẹ́ kó àwọn èèyàn tẹ́ fẹ́ kó wá tẹ́ fẹ́ wá fi ṣe ààbò nínú ìlú ibo náà wọ́n fẹ́ fi àmọ̀tẹ́kùn sí ibo fi àmọ̀tẹ́kùn sí so fún díẹ̀ yìí ẹ di ọ̀dọ̀ yín mú ẹ di lẹ́tà yín mú ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ tí Akérédolú sọ rèé o tí wọ́n fi lọ àtáàkì ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀ ẹnu mi lẹ ti gbé gbọ́ legit and confirm bó bá wù yín kẹ́ ẹ gbọ́ bó bá wù yín kẹ́ ẹ má gbọ́ ẹ̀yin lẹ́mọ̀ o mo ti sọ tèmi ọ̀rọ̀ tí Akérédolú sọ rèé o tí Tinubu fi sọ pé so ìwọ bìlí pé o ní ààbò o létò ààbò nílùú ẹ àbí o fi pé àwọn àmọ̀tẹ́kùn tó níyẹn wọ́n lè dáàbò bò ẹ́ àbí o fi pé gbogbo nǹkan tí o ní nílùú ẹ yẹn tó fi ṣorí kónkó tó fi ṣojú kọnọbọ bí ojú kọ̀ọ̀kọ̀ àtẹ̀mẹ́rẹ̀ yẹn Tinubu ló sọ bẹ́ẹ̀ o tó fi ṣojú kónkó torí orí ẹ tó pa láàrin yẹn tó fi believe pé kò sí ààbò kankan tá a lè fún ẹ ààbò ń bẹ nílùú ẹ àbí ó dáa ó tàka sí. ẹ̀yin ọmọ Yorùbá o mo lè mi àrólé bàbá tẹ́tẹ̀ máa máa fún yín nílẹ̀ jí tẹ́ bá fẹ́ gbọ́ ẹ gbọ́ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ẹ̀yin lẹ́mọ̀ it's up to you. tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ń bẹ mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mẹ́yẹ bọ̀ lápò fún yín ni èmi ò ṣeré mi ò bá yín ṣeré
mo ń sọ fún yín kì í ṣe pé bóyá ẹ̀yin tẹ́ wà lẹ́nìkanlẹ̀ mo lájọ ń ja ogun yìí ni tẹ̀mítẹ̀mí lèmi àrólé fi ń jà torí pé tí n bá jagun yìí àwọn ìrandíran ọmọ mi wọ́n máa sọ pé lẹ́yìn wá ọ̀la pé no bàbá wọn gbìyànjú tí ọmọ mi ò bá sọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ ti mọ̀ mí tẹ́ mọ sí ọwọ́ mi ẹ máa sọ lẹ́yìn wá ọ̀la pé àrólé bàbá tẹ́ntẹ́n Olúmọ̀ọ́ká ọba lọ́la JP bàbá náà gbìyànjú gẹ́gẹ́ bí bàbá mi ṣe gbìyànjú ṣùgbọ́n mo mọ̀ wípé okùn ẹ̀mí mi ò sí lọ́wọ́ ẹnikẹ́ni tó bá ti yá ó ti yá náà ni àjọ ń jàdó òmìnira ni àwa ò lè rò ó tó lẹ̀ ká máa parọ́ fúnra wa ó tí n bá ti mú wá fún yín ẹ gbà á tí mo bá sọ fún yín wípé ibẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ débẹ̀ tẹ́ bá débẹ̀ ó ṣeéṣe kẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tí mo bá ní ibẹ̀ yẹn máa lọ kò séwu náà ni ẹ̀yin ọmọ Yorùbá mi ò wá fi pọ́nra mi lé o àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àwọn ló gbé àga tí mo fi ń sọ̀rọ̀ yìí àwọn ló gbé sí mi nídìí àwọn onílẹ̀ ló ní kí èmi àrólé bàbá tẹ́ntẹ́ ó ní kí n máa nìṣó níwájú pẹ̀ní bá sọ wípé báwo ni tèmi ṣe jẹ́ ó ní kí n yọ̀ǹda wọn fún wọn pé àwọn fúnra wọn máa discipline wọn láyé ọ̀tọ̀ ó ní dípò ibi wọn ìrì á máa jẹ́ tèmi ó ní dípò ìka wọn ìka máa kà wọ́n ìrì á máa jẹ́ ti gbogbo àwọn ọmọ Yorùbá nation pátápátá tàjẹ́ ọmọ ọkọ ẹ̀yin ọmọ Yorùbá nation Ọlọ́run Elédùmarè yóò san fún gbogbo wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa lórí Yorùbá nation yìí o lágbára Elédùmarè gbogbo wa pátápátá báyìí la máa jẹ́ṣẹ́ ọwọ́ wa ẹ̀yin ọmọ Yorùbá mo lóhun nǹkan tí Akérédolú sọ rèé ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ rèé tí Tinubu tàka sí pé ìwọ belief lójú ara ẹ o belief lójú ara ẹ o belief nínú ara ẹ o belief pé o ti dáàbò bo àwọn ọmọ ìlú ẹ àbí o ni wọ́n fi kógun lọ tí wọ́n fi pa àwọn ènìyàn bí ẹni pẹ̀dìyẹ ní ìlú Ọ̀wọ̀ o ni wọ́n fi pa àwọn ènìyàn ní ìlú Ọ̀wọ̀ ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ́tà tí Tinubu mú wá láti ọ̀dọ̀ àwọn Fúlàní ọ̀rọ̀ lẹ́tà tí Tinubu mú wọlé láti ọ̀dọ̀ àwọn Fúlàní tí Akérédolú yarí tó lóun ò gbà fọ́mọ ìlú òun nítorí pé Àmọ̀tẹ́kùn bẹ tí yóò dáàbò bò wọ́n bàbá mi Kóìkí mo kí yín ẹ káàbọ̀ akíkanjú ọkùnrin ogun bàbá mo mà dúpẹ́ lọ́wọ́ yín o fún àtìlẹ́yìn àwa ọmọ Yorùbá ajìjàgbara mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún wa pátápátá Ọlọ́run Elédùmarè yóò máa dúró tì yín o ẹ̀yin ọmọ Yorùbá nation gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá jákèjádò àgbáláyé tí à ń pè fún Yorùbá nation yìí gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá mi Kóìkí akíkanjú ọkùnrin ogun ajá má fi tìbọn ṣe bàbá tí ò rẹ́ni bájà tó wọ́ Fúlàní kírímínà tó wọ́ Fúlàní terrorist tó wọ́ mọ́ra tó fọ́ orí ẹ̀yàn gányángá nítorí pé ó ń pa àwọn èèyàn wa bàbá mo kí yín bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo ní ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí Akérédolú sọ yìí òun ni Tinubu fi tàka sí tó fi sọ wípé òkè ìwọ belief lójú òun Jagaban gbogbo Jagaban of Nigeria Jagaban of Yorùbá land ìwọ wá ń sọ ìwọ wá jẹ́ gọ́vnà lèmi tó jẹ́ pé èmi fún ara mi ni mò ń fọba jẹ Tinubu ló ń sọ f'Akérédolú yẹn o ó ní lèmi tó yẹ pé èmi gọgọgọ la fọba jẹ tó yẹ pé ọba ò ní wo orí àpèrè èmi mo kàn máa sọ fọba pé ìwọ jòkó ń tiẹ̀ àpèrè wo ni kí ló ń jẹ́ àpèrè àwọn ìbẹ̀rẹ̀ olúwo tó yẹ pé gbogbo nǹkan ìṣẹ̀báyé yẹn ó ti lọ nìyẹn pé òun ò ṣe yẹn mọ́ àwọ gàlámì àwọn Fúlàní agbéwáláwàní agbèsórí Tinubu lòun tó yẹ pé òun lòun fọba jẹ ọba ò ní wo orí àpèrè òun a sì gbádédé lórí ọba ò ní jòkó sórí kò ní sọ pé òun fẹ́ òun wọ ìgbàlẹ̀ òun agbọ́pá àṣẹ sí lọ́wọ́ èmi tí mò ń fi gọ́vnà jẹ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún wọn ò fẹ́ gbé fúláàgì fún èmi tí mo gbé fúláàgì fún rèé tó fi di gọ́vnà tipátipá àwọn ọmọ ìlú ẹ̀gán ò fẹ́ wọn ò dìbò yàn ṣùgbọ́n èmi Jagabantu òun ló ń sọ òun ni òun Jagabutu Jagabandit òun rèé tó òun fi jẹ tó dẹ̀ wà lórí oyè dìsín
ta nínú yín tó sọ pé rárá àwọn aráàlú ẹ̀gọ́ ò lè mí pín, àwọn aráàlú ẹ̀gọ́ ò lè sọ̀rọ̀ sókè, àwọn aráàlú ẹ̀gọ́ ò lè sọ pé báyìí ni tí wọ́n ti jẹ́, àwa yìí la wà ń bẹ̀. Bàbá yín tó jẹ́ pírẹ́sidẹ́ǹtì gan tá a gbé wá láti Nìjẹ̀ wá fọ́ọ̀sì lé yín lórí tí gbogbo yín mọ̀ wípé kì í ṣe Buhari ti kú láti ọdún 2027 àbí 2017 àbí 2007 ó ti kú dànù 2017 ló ti kú. Ṣebí àwa yìí náà la lọ gbé lọ tá a change ojú ẹ̀, ṣebí gbogbo yín lẹ mọ̀, ṣebí ó ní ìmùlẹ̀ tó jọ wà láàrin, ṣebí èmi náà mo fọ́ọ̀sì ẹ̀ lé yín lórí. Nígbà tó ṣẹ̀ kíní tó lulẹ̀, tó ṣẹ̀ kejì tó lulẹ̀, tó ṣẹ̀ kẹta tó lulẹ̀, tó ń sunkún lórí tẹlifíṣàn, ṣebí èmi náà ni mo máa ń káṣífù tí mo nù lójú tí mo ní wàá ṣe wàá wọlé àmàdúró tiẹ̀. Akérédolú ló ń bá sọ̀rọ̀ yẹn o. Ó ní ṣó wàá rántí gbogbo agbára tí mo ti lò lé yín lórí yìí. Ṣó wàá rántí gbogbo bá a ṣe lo agbára yìí tá a lò ó. Èmi wá gbé lẹ́tà wá síwájú rẹ wípé kò kọ̀ fọwọ́ sí lásán pé ìlú ẹ orílẹ̀ stéètì ẹ ó ń fẹ́ ààbò látọ̀dọ̀ àwọn Fúlàní, kò kọ̀ buwọ́lù. Ìwọ wá sọ pé rárá, ó wá lo lámọ̀tẹ́kùn kan, ta lámọ̀tẹ́kùn níwájú èmi jàgà báńdíìtì, níwájú èmi jàgà búùtù ló ti ń sọ gbogbo nǹkan wọ̀nyí. Akérédolú ó dáa, wàá ríṣẹ́ ọwọ́ mi o. Bí Tinubu mà ṣe sọ rèé o tó lọ, ní ìgbà tó wá lọ tán ẹ̀rù bà Akérédolú, ẹ̀rù bà á, àyà ẹ̀ já nítorí pé ó mẹ́ni tó ní, ó mọ̀ wípé gbogbo nǹkan ló ń bẹ lọ́wọ́ arákùnrin yìí. Bẹ́ẹ̀ ló tún ní àwọn aráabí, ó ti yé yín àfẹ́ dárúkọ àwọn aráabí gbogbo, àwọn tọ́ọ̀gì ẹ̀ gbogbo, ó ní gbogbo wọn lẹ́gbẹ̀ẹ́, ṣe mọ̀ pé àwọn sójà tiẹ̀ náà nìyẹn. Ẹ̀rù bà Akérédolú torí pé kò mọ ọwọ́ tí Tinubu máa padà yọ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ohun tá a gbọ́ òun lẹ rí nílùú Ọ̀wọ̀ lọ́jọ́sí tí wọ́n lọ kọlu ṣọ́ọ̀ṣì o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀, torí pé Tinubu fẹ́ fi hàn wípé o ò lábò, ó kàn sọ pé o ní àwọn ẹ̀ṣọ́ alábò ni, mo fẹ́ fi hàn ẹ́ pé kò sí kankan tó ní. Nǹkan tí Tinubu ṣe fún nìyẹn, ó fi agbára hàn, ó fi ipò hàn, ó jẹ́ kó yẹ pé gbogbo nǹkan tó nìyẹn èṣìṣì níwájú gbogbo àgbájọwọ́ ìgbálẹ̀ tó wà lọ́wọ́ òun. Èwo èṣìṣì níwájú gbogbo òṣùṣù Ọ̀wọ̀, báwo ló ṣe fẹ́ jẹ́? Gbogbo àwọn tó kójọ tó pè lámọ̀tẹ́kùn, àwọn àmọ̀tẹ́kùn tó yẹ pé àwọn míì inú wọn ẹ̀ kó tọ́ọ̀gì sínú wọn, ẹ̀ gbébọn sí wọn lọ́wọ́, wọ́n máa pa àwọn aráàlú. Ṣé àwọn yẹn ló pè láláàbò ìlú? Àwọn àbí kì í ṣe ìjọ ní ìlà gbọ́ pé àmọ̀tẹ́kùn pa citizen, ṣé yẹn ló ń pè láàbò ìlú? Tinubu sọ fún, ó jẹ́ kó yẹ pé gbogbo àwọn nǹkan tó kó yẹn kò jẹ́ nǹkan kan níwájú òun jagabut, kò jẹ́ nǹkan kan. Tinubu kọlu ṣọ́ọ̀ṣì o. Now nígbà tó wá kọlu ṣọ́ọ̀ṣì yẹn tán, ẹ rí pé òun ló kọ́kọ́ jáde, ó lọ farahàn. Ṣé a ti sọ fún ẹ? Ṣé rí bó ṣe yọ yẹn, ó tún fọba lé, ó pe ọba tó wà ńbẹ̀, ó bá sọ̀rọ̀ lábẹ́ aṣọ. Wá o, tó o bá fẹ́ kélé tún continue, àwọn ọ̀dọ́ rẹ wọn ò gbọ́dọ̀ mí pín kí o. Dòná ó ṣe kì í ṣe pé ó là yí ọba, ó kàn sọ wọ́n wò ó wá. Àti nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ o, but àwọn ọ̀dọ́ ẹ̀ ò gbọ́dọ̀ mí pé kí o, torí tó bá sọ pé wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ sí ní bá àwọn ará Abíjà, wọ́n tún máa padà wá o. Ó tún kó ọba láyà jẹ, ọba aládé, ó kó ọba aládé láyà jẹ. Ó sọ fún wípé o ò gbọ́dọ̀ ṣe pé àwọn ọmọ Ọ̀wọ̀ wọ́n ti ń lérí gbà yẹn, wọ́n ti ń lérí. Tó bá wá fẹ́ ṣe o, má wọ́rì, a máa dàbí ọgbọ́n. Wo Akérédolú wá ń bí, o ti rí báyìí pé kò sáàbò nílùú ẹ. Ṣó ti rí ìwọ tó sọ pé o láàbò, ṣó ti rí pé kò láàbò? Báwo ló ṣe máa láàbò tí wọ́n dẹ̀ máa wọnú ṣọ́ọ̀ṣì tó máa pa gbogbo èèyàn tó lè? O láàbò, ṣùgbọ́n tó o bá fẹ́ kélé ó tún ju báyìí lọ. Rọra bá ọba rẹ sọ̀rọ̀, mo ti gbówó fún, mo ti fún lówó, bá sọ̀rọ̀ o. Ẹ gbọ́dọ̀ sọ pé bóyá o tún kó àwọn kan jọ pé o lọ ń wọnú gbó lọ ń ṣe kinní o, a kò máa dàbí ọgbọ́n láàrin ara wa ni o. O máa ká àwọn kan jáde tí wàá kọ̀ parọ́ pé o ti rí wọn. Ẹ wo bó ṣe disguise fún wọn nílùú Ọ̀wọ̀. Ẹ wo bó ṣe disguise, o ní mo sọ pé gbogbo ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ tẹ́ wà ń bí, òkodoro ọ̀rọ̀ ni mo sọ fún yín.
ọba yín gbàbọ̀dè, gọ́vnà yín ó gbìyànjú fún yín, ó gbìyànjú, ó ṣèwọ̀n tó lè ṣe, ohun tó lè ṣe nìyẹn, torí pé àwọn tó bá ń fà á jù lọ, àwọn tó bá ń fà wọ́n jù lọ kò sí tó lè ṣe. ṣùgbọ́n ọba ìlú yín ó gbàbọ̀dè fún yín o, torí pé ó rò kodoro ọ̀rọ̀, ó mú òtítọ́ ọ̀rọ̀ ńbẹ̀, ó tún wá ń fẹ́ kí yín, ó tún wá ní ẹ gbọ́dọ̀ kó àwọn èèyàn jáde, ẹ gbọ́dọ̀ bínú, ẹ gbọ́dọ̀ ṣe gbá, torí pé owó ti ń gbi lápò ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá, ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ o, bí wọ́n ṣe kọlu ìlú Ọ̀wọ̀ òun lẹ gbọ́ lẹ́nu èmi àrólé yìí o. ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Akérédolú refuse láti kọ lẹ́tà, láti sign lẹ́tà yẹn pé èmi nídìí ààbò nílùú mi. òun náà fi wá dá sẹ̀ríà fún pé kò sábò kankan tó sọ pé òun ní, àwa tá a fẹ́ fún láàbò rèé. so ìyẹn dúró síbẹ̀. ẹ̀yin tèmi, ẹ máa love, ẹ máa like, ẹ máa love, ẹ máa like. akọ́ṣẹ́ ni mò ń ṣe yìí, ẹ̀yin dòná Ọlọ́run lásán fún mi o, Ọlọ́run lásán ṣẹ́ mi fún mi o, ẹ̀yin tèmi. ṣùgbọ́n ẹ kò jẹ́ ká máa love, ká máa like, ká lè mọ̀ wípé àjọ ń ṣiṣẹ́ yìí náà ni. ṣe pé kì í ṣe èmi nìkan ni àjọ ń ṣe ni. ẹ̀yin tẹ́ gbé fóònù dání tẹ́ ti wò wá látẹ̀kan, ṣe pé iṣẹ́ lẹ̀ ń ṣe. ẹ̀yin tẹ́ ti jòkó tẹ́ ti gbọ́ wá látẹ̀kan, ṣe pé iṣẹ́ náà lẹ̀ ń ṣe. ẹ jẹ́ kájọ yinra wa, ẹ jẹ́ àjọ máa love and like, kájọ yinra wa, ẹ máa ṣí ẹ̀bẹ̀ ṣe ń wọlé. ṣe wá rí orí péjì tẹ́ wà yìí, òun ni kẹ́ ẹ follow, ìyẹn àrólé baba 1010 TV, òun ni kẹ́ ẹ follow. ibẹ̀lẹ̀ tí máa gbọ́ òkodoro ọ̀rọ̀ fáàtì làwa máa fún yín. èmi ò ń dédé ń jáde, ẹni tó bá mọ̀ mí, àwọn tó bá ń gbọ́ mi, mi ò ń dédé ń jáde pé kí ṣáà sọ̀rọ̀, mi kàn ṣáà ń sọ̀rọ̀. tí n bá ti ní nǹkan tí mo máa ń sọ, máa ṣiṣẹ́ Yorùbá Nation mi lábẹ́lẹ̀ ni. kò kọ́ dandan kẹ́ ẹ rí mi kó tó di pé ẹ mọ̀ pé mò ń ṣiṣẹ́. tẹ́ ẹ bá rí mi lórí fọ́nrán, iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀, àwọn tó mọ̀. so orí péjì lẹ́tì bẹ́ẹ̀ bá ṣe ń wọlé, ẹ máa follow, ẹ kò máa tẹ follow button, ẹ máa tẹ follow button, ẹ follow. tẹ bá tún wá follow tó ẹ lọ sórí YouTube channel mi àrólé baba 1010 TV, òun nìkan ló wà bẹ́ẹ̀. ẹ kọ̀ ra follow. mo ṣe mẹ́yẹ́ bọ̀ lápò ní o, a máa túṣu désàlẹ̀ kòkò, a máa túṣu désàlẹ̀ kòkò ní ti ọ̀sán yìí, a máa gbádùn ara wa. ẹ follow mi lórí YouTube mi lélẹ́yìn, mo máa try láti type ẹ̀ ń sìn. YouTube mi lélẹ́yìn, jẹ́ type ẹ̀ fún yín. jẹ́ type ẹ̀ fún yín. ẹ̀yin ọmọ Yorùbá, a ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò, a máa gbádùn ara wa. ok, ẹ ṣeun. YouTube channel mi lélẹ́yìí, ẹ̀yin tèmi, ẹ̀yin olólùfẹ́ mi. YouTube channel mi nìyẹn, ẹ kọ lọ́bẹ̀, ẹ subscribe síbẹ̀. tó bá block wa ń bí, à lè lọ máa ṣètò fún yín bẹ̀. ẹ subscribe sórí YouTube channel wa, ẹ subscribe sórí YouTube channel wa, òun lẹ ń wò yẹn, àrólé baba 1010 TV ni YouTube channel mi nìyẹn. ẹ subscribe sórí ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá, tí ẹ bá dẹ̀ fẹ́ join Yorùbá Nation, l'Amẹ́ríkà ni a ní ìkànnì yẹn síbẹ̀, ní UK ni a ní ìkànnì yẹn síbẹ̀. ẹ pè mí àrólé baba 1010. ẹ má jà máa sá fúnra wa, ẹjá máa kóra wa mọ́ra. ẹjẹ́ àjọ wọ orí ètò kájọ máa ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá. alábọ̀dé ènìyàn tó bá lóun fẹ́ gbójúgbóyà dọ́dọ̀ wa, kó tó dọ́dọ̀ wa àrà pa. tára ò bá dẹ̀ pa kó tó dọ́dọ̀ wa bá òun náà strong díẹ̀, ikú burúkú ló máa padà kú. ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀. ẹ̀yin ọmọ ọkọ, ẹ pè mí lórí aago. ẹ̀yin ọmọ Yorùbá, mo kí yín. Abigail Ọ̀yàgbọ́lá, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀yin tèmi, tẹ bá wojú fọ́nrán yín, tẹ bá ti rí tí mo ń dárúkọ YouTube channel mi, ẹ rí pé ọ̀pọ̀ àwọn èèyàn míì wọ́n á drop, torí pé kíni bá ṣe ń ṣe yẹn wọ́n á gbé sórí YouTube channel tiwọn. tẹ bá ti rí tí mò ń ṣètò, tẹ rí pé àwọn èèyàn ti drop díẹ̀ sìn, torí pé kíni mo dárúkọ YouTube channel mi, mo dárúkọ channel mi. tí n bá ti dárúkọ bẹ́ẹ̀, wọ́n á gbé lọ sórí títí wọn, title mi náà tún máa fún. wọ́n tún lè àdì nǹkan òṣèlú mi gan tún mọ́, wọ́n tún àdì nǹkan olóṣèlú mọ́. nǹkan tínú fi máa ń bí mi sí wọn nìyẹn. tó bá kọ̀ yẹ pé wọ́n kọ̀ gbé táìtù tí mo fún tọ́dẹ̀ ọ̀rá bá mi fi síbẹ̀, inú mi bá dùn. wọ́n á tún join nǹkan òṣèlú mọ́.
wọ́n lè tún join pé àrólé ṣiṣẹ́ fún Nàìjíríà mo ti rí wọ́n àrólé ó ṣiṣẹ́ fún gọ́ọ̀mẹ̀ntì mi wọ́n join yẹn mọ́ tí mo rí lórí YouTube tiwọn. So ẹ rí pé mo dárúkọ YouTube channel mi, ẹ rí pé wọ́n sá lọ, ẹ rí pé wọ́n drop torí pé kí ni wọ́n ń gbé bí a ṣe ń ṣe wọ́n ń gbé sọ́dọ̀ tiwọn. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. So ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi tẹ́ wà tẹ́ jẹ́ ọmọ ọkọ, ẹ̀yin ọmọ ọkọ lẹ́wà ń sìn, ẹ̀yin lẹ dúró yìí kì í ṣe àwọn yẹn, wọ́n wá ní láti wá gbé. So ẹ jọ̀ọ́ ẹ follow YouTube channel mi Arole Baba 1010 TV àti Arole Baba 1010 TV 1 òun lẹ wà lórí ẹ̀. Now ẹ̀yin ọmọ Yorùbá, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ òun lẹ gbọ́ yẹn, bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ lẹ gbọ́ yẹn. Now apá kejì ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ fún yín, tí mo fi sọ fún yín pé ẹ máa pe àwọn èèyàn yín nílẹ̀ Yorùbá, òun ni mo wá fẹ́ sọ yìí. Ẹ share program yìí, ẹ má dá àwọn tó máa ń gbé YouTube wá gbé program ní program, àwọn tó ń gbé tí mo mọ̀ pé wọ́n ń gbé tán dẹ̀ ṣe dáadáa, mo mọ̀ wọ́n, tí wọ́n jẹ́ pé bá ṣe gbé òun náà ṣe máa gbé, tí wọ́n ní fi nǹkan míì kún, tó kọ̀ pé bó ṣe máa filẹ̀ nìyẹn, mo mọ̀ wọ́n. So inú mi dẹ̀ máa ń dùn sí wọn. Ṣùgbọ́n àwọn yẹn wọ́n á gé kéékèèké, wọ́n wá join nǹkan tí wọ́n mọ̀, wọ́n lè gbé federal government mọ́ orúkọ ara wọn náà máa bàjẹ́. Àwa tinútinú la fi ń ṣiṣẹ́ wa, kọ́lọ̀ Elédùmarè kó san fún èmi Àrólé gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi lórí Yorùbá Nation, pé kí ìran Yorùbá gbọ́dọ̀ lọ, a gbọ́dọ̀ kúrò nínú oko ẹrú. Bẹ́ẹ̀ ló kí ẹ ṣeun, Ọlọ́run á dẹ̀ san fún ẹ̀yin náà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín, gbogbo yín pápátá lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín lórí Yorùbá Nation, ẹ máa jẹ́ tọmọtọmọ tayátayá lágbára Elédùmarè bó ṣe máa rí nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá, now àwọn tọ̀ṣun torí pé wọ́n ń ṣe ìdìbò lọ́wọ́, wọn ò ráyè láti sáìn lẹ́tà yẹn, wọn ò ráyè láti sáìn torí táìmù gbà yẹn ni lẹ́tà yẹn wá. Táìmù gbà yẹn ó ti ṣẹlẹ̀ kó tó di pé wọ́n dìbò, lẹ́tà yẹn ti ṣẹlẹ̀ kó tó di pé wọ́n àtàkì Ọ̀wọ̀, ẹ má ṣì mí gbọ́ o. Okay, now Ọ̀ṣun àtàkérédolú òun nìkan ni ò sáìn lẹ́tà yẹn. Gbogbo gọ́vnà tó kù ló ti buwọ́lù. Gọ́vnà Èkó ó sáré sí ni, gọ́vnà Ìbàdàn ó buwọ́lù ni tààràtàrà, ó buwọ́lù ni ní kíákíá. Gọ́vnà Èkó ó buwọ́lù ni ní kíákíá pé a nílò ààbò, nǹkan kí nǹkan ìbáwù kan máa kó bọ̀, àwa máa gbà á. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, mo ní àwọn gọ́vnà tó kù gbogbo ló buwọ́lù. Akérédolú àtàwọn tó ń ṣe ìdìbò lọ́ṣun ni wọ́n ti sáyẹn, ṣùgbọ́n àwọn yòókù nílẹ̀ Yorùbá wọ́n ti tiwọ́ bọ̀, wọ́n ti sáyẹn. Now ní ìgbà tí arákùnrin Tinubu tó wá ti rí pé ó ti gain at least ìlú state méjì, òun dẹ̀ ti fi ara wọn Akérédolú ti mọ bó ṣe ń lọ, òun náà ti gbọ́nṣẹ́ ẹ̀wò, ó ti yé yín, òun náà ti gbọ́nṣẹ́ ẹ̀wò, ó ti fi agbára hàn, ó dẹ̀ ti mọ bó ṣe ń lọ, ó ti yé yín. Now Sanwó Ikú bẹ́ẹ̀ ni Ṣèyí Adésínà, mo kí yín ẹ káàbọ̀, bá mi follow page yìí, kẹ́dẹ̀ follow mi lórí YouTube channel mi. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá, àwọn governors yòókù wọ́n bu ọwọ́ lu ìwé yìí tààràtàrà, wọ́n gbé pẹ́ẹ̀nì ẹlòmíì gan fẹ́ẹ́ lè yàwé yẹn torí pé kí ni o, wọ́n fẹ́ kí ìjẹkújẹ wọn yẹn kó máa continue. Gbogbo nǹkan tí Tinubu dẹ̀ torí ẹ̀ ṣe eléyìí òun ni wípé àwa ọmọ Yorùbá Nation àti ṣetán a fẹ́ lọ. Wọ́n ti rí nírí wípé no going back tá bàbá wa olóyè Sunday Igboho fi sílẹ̀ yẹn, òun làwa gan náà gùn lé lórí, tá sọ pé no going back ni, a ní padà sẹ́yìn. Wọ́n jólé bàbá, wọ́n kọlù bàbá, wọ́n ṣe bàbá bó ṣe wù wọ́n, àwa wá sọ pé a fẹ́ gbà, a ní gbà. Òun làwa yìí náà ò fi gbójú pamọ́, tá fi gbójú jáde kedere pé ẹ wò wá, èmi Àrólé Baba 1010 ni o, Olú Mike Ọbalọ́lá JP, ẹ wò wá, à ń bẹ́ẹ̀ bàbá mi Ọláyọmí Kóìkí ó lóun gan bẹ́ẹ̀ o, ó lájọ máa gba Yorùbá Nation yìí ni. Ìyá mi Tẹ́ni ọmọ ológo, mọ́mì mi Tẹ́ni ọmọ ológo arẹwà obìnrin, ìyá náà sọ pé òun bẹ́ẹ̀ Yorùbá Nation no going back. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màmá mi Tẹ́ni ọmọ ológo, àní gbọ́lá burú lórí ara wa lágbára Elédùmarè, aburú kan kò ní ṣẹ̀ sí wa. Ẹ̀yin ọmọ Yorùbá, mo ní torí pé àwa ti ṣetán a fẹ́ lọ. Now ẹ wá gbọ́ tuntun ẹ̀yin ọmọ Yorùbá, nígbà tí wọ́n ti wá sáìn gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn tán, tí wọ́n ti sáìn ẹ̀ tán, Tinubu ti gbàjọ, ó ti lọ sọ̀mítì sàbújá.
ó ti submit sí Abuja. Ẹ̀yin ọmọ Ondo State mo fẹ́ kẹ́ lọ múra dáadáa, mo fẹ́ kẹ́ lọ gbáradì dáadáa torí pé ẹ ti Tinubu ò yọ́nú sí yín, inú Tinubu ò dùn sí yín. Tinubu ṣe ń padà bọ̀ láti wá ṣọṣẹ́ ní Ondo State. Ẹ rí pé Ondo State ọ̀rẹ́ fẹ́ kó mo sọ fún yín ní program mi kan tó lọ, mo ní mò ń ṣe investigation kan lọ́wọ́ pé mi ti parí ẹ̀, investigation yẹn ti parí ni mo ṣe wá fún yín yìí. Ṣé ẹ mọ̀ pé mo sọ pé wọ́n drop àwọn èèyàn kan sọ́rẹ̀, wọ́n drop àwọn èèyàn kan sí Abẹ́òkúta àbí Ògùn State àtèkó. Ṣé mo sọ fún yín àbí mo wá sọ fún yín pé àwọn tí wọn ò wọṣọ tẹ́ bá rántí ẹ̀yin ọmọ Yorùbá, àwọn ọ̀gá mi ò mà tí ì pè mí lókè, information ta kò gbọ́ lábẹ́lẹ̀ òun la gbé jáde tá a rí pọ́ legit. Òní làwọn ọ̀gá wa pè mí tí wọ́n wá fún wa ní information yìí pé báyìí ni àròlé ẹ jáde síta, ẹ jẹ́ káwọn èèyàn wo mọ̀, torí pé ikú tó pojú gbà ẹni òwe ńlá ló ń pa fún ni. A ò fẹ́ fojú sunkún ẹnikẹ́ni mọ́ nílẹ̀ Yorùbá. A kì yóò kú kan bí kò ṣe pé yíyè mọ́ o, yíyè ni ó máa jẹ́ tiwa. Òun náà ṣe pé èmi àrólé bàbá tẹ́ntẹ́ lọ́jọ́ tòní. Ṣé mo kó mo sọ fún yín pé èmi ò ń dá ṣiṣẹ́, mi ò dẹ̀ ń dá sọ̀rọ̀ láì jẹ́ pé mo rí ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lórí. Èmi ò dẹ̀ ṣe ètò mi pé báyá kinní kan kí n lè gbowó kí n lè. Ọlọ́run ni ó san mí lẹ́san iṣẹ́ tèmi, kì í ṣẹ̀yin tẹ́ ń wò mí. In tí mo fẹ́ kẹ́yìn tẹ́ ń wò mí ṣe òun ni pé ẹ kàn máa share kí information yẹn lè máa tẹ àwọn èèyàn wa lọ́wọ́. Ẹ̀yin tí ẹ mọ̀ wípé àwọn èèyàn yìí ò ní fóònù, ẹ pe ẹni tó bá ní fóònù nínú ilé yín, bó ṣe ká ẹ send owó mọ́tò sí wọn, ẹ lọ máa deliver iṣẹ́ ọ̀rọ̀ yẹn fún àwọn èèyàn. Because kì í ṣe gbogbo ọmọ Yorùbá, tẹ́ bá ṣe sọ pé gbogbo ọmọ Yorùbá ló ti gbọ́ Yorùbá nation, àṣìṣeré ni o, àwọn kò gbọ́ rárá o, àwọn kò gbọ́ rárá, àwọn kò gbọ́, àwọn kan gbọ́, àwa tá a gbọ́ làwa tá a ní access sí fóònù. O làwọn èèyàn wá fi ṣàwíánẹ́s. O ní mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ bàbá mi ò méyọ̀, o ní mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ bàbá mi ò méyọ̀, o ní mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá àjìjàgbara. Wọ́n pe gúrùpù kan ní àwa ọmọ Yorùbá àjìjàgbara ọ̀tá kú àwáyé, à ń ṣe gudugudu méje bẹ́ẹ̀ là ń ṣe yàyà mẹ́fà. Kí Ọlọ́run kó san fún wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. O ní mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tó ń bẹ nílẹ̀ Yorùbá. Ọmọlúkà ńkọ́ akíkanjú ọkùnrin ogun, bàbá mi lẹ́kìtì ńkọ́ akíkanjú ọkùnrin ogun. Bàbá a máa ṣàwíánẹ́s. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ rọ̀gbà yí wa ká. Àwọn ọmọ Yorùbá ẹ rọ̀gbà yí wa ká, ẹ rọ̀gbà yí wa ká, ẹ rọ̀gbà yí wa ká. Gbogbo ọmọ Yorùbá nation ẹ máa gbàdúrà fún àwa sọ̀rọ̀sọ̀rọ̀ orí social media. Ẹ máa gbàdúrà fún wa, ẹ rọ̀gbà yí wa ká, ẹ dì wá mú, ẹ rọ̀ wá láàmùrè. Ẹni gbogbo agbára wọn nínú òkùnkùn kó máa di asán, ẹni gbogbo èrò wọn ní ibi kó máa di òfo lórí wa. Ẹ máa rọ̀ wá ní àmùrè, ẹ máa dè wá lámùrè. Ẹ̀yin aláfọ̀ṣẹ ẹ gbé jáde ẹ fi súre fún wa. Ẹ̀yin onígbètùgbètù ẹ gbé jáde ẹ fi súre fún wa. Ẹ̀yin tí ẹ ní olúgbòhùn ẹ gbé jáde ẹ máa fi gbàdúrà fún wa, gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ̀yin pásítọ̀ wa, ẹ̀yin ìmáàmù wa, ẹ gbé bíbélì, ẹ gbé kùránì, ẹ máa gbàdúrà fún wa lójoojúmọ́ wípé kí ipa àwọn ènìyàn ìkà yìí kó má ṣe ká gbogbo wa. Torí pé wọ́n ń gbìyànjú lọ́tùn lósì láti paná àtùpà tó ń bẹ lọ́wọ́ wa. Ṣùgbọ́n nítorí yín, nítorí Ọlọ́run, nítorí Elédùmarè, nítorí àwọn onílẹ̀, wọn ò ní rí àtùpà náà pa o. Kàkà bẹ́ẹ̀ àtùpà yẹn ó máa di iná tó yẹ pé kò ní ṣẹ́jú mọ́, ó máa ranjú kalẹ̀ tọ́tọ́tọ́ nígbà tí Yorùbá nation bá dé ni, iná náà ò ní kú mọ́ o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ máa pe àwọn èèyàn wa nílé. Àwọn tó bá yẹ kẹ́ ẹ máa support wa. Ẹ má rò níro wípé àwọn kan agbáka ti jáde lórí social media, wọ́n náà fẹ́ ṣètùtù 3 million, wọ́n fẹ́ ṣètùtù 4 million. Ẹ má rò àwọn yẹn. Ọlọ́run Elédùmarè ló máa san fún gbogbo wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. Ẹ má rò níro wípé àwọn kan bẹ tí wọ́n ti gbówó yẹn fún tí wọ́n gbé lọ, tí wọn ò fowó yẹn jíṣẹ́. Ẹ máa sọ nìsọ wípé Ọlọ́run á san fún gbogbo wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. Gbogbo ala máa jẹ iṣẹ́ ọwọ́ wa. Àtẹni tó ń gbowó, àtẹni tó kó sápò, àtẹni tí wọ́n fi rántí ò fi jíṣẹ́, Ọlọ́run á san fún wa. Ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀, kò sẹ́ni tó fi tọ́mọlé tí ò ṣe ìrìn ló ń wò.
gbogbo nǹkan tó bá fi ọ̀nà ẹ̀rú kó jọ ẹ̀nà ẹ̀rú yẹn ló máa gbà tán lójú wọn, wọ́n máa padà sunkún ni. So ẹ̀yin tí ẹ bá wá mọ̀ wípé àwọn kan ń bẹ tí wọ́n ń ṣiṣẹ́ yìí taratara, ẹ máa kún wa lọ́wọ́, ẹ máa fi àdúrà ẹ máa fi ràn wá lọ́wọ́, torí pé nǹkan tá a gbé dání kì í ṣe nǹkan téèyàn kan lè sọ pé bíntín ni. Ẹ jẹ́ a jọ ṣe kí ni, ẹ jẹ́ a jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ gbé ẹrù yìí dórí. Ọlọ́run Elédùmarè á dúró tì wá, gbogbo wa la máa jẹ iṣẹ́ ọwọ́ wa. Nígbà tí ilẹ̀ Yorùbá bá dé, wọn ò ní fẹnikẹ́ni wa ṣàwátì, ẹ̀yin ọmọ Yorùbá. Now ẹ jọ̀wọ́ ẹ máa pe àwọn èèyàn wa nílé, àwọn tẹ́ bá lè ràn lọ́wọ́ kán máa bá wa wo àwọn ìgbèríko níbi tí wọn ò ti ní fóònù tí wọ́n ti lè máa sọ̀rọ̀ Yorùbá nation sí wọn létí. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa ṣe. Ẹ̀yin tẹ́ ẹ bá lè ṣe yẹn, ẹ pe àwọn èèyàn yín, ẹ kọ explain Yorùbá nation fún wọn lágboolé yín. Ẹ kọ lọ sínú chọ́ọ̀chì, ẹ explain Yorùbá nation fún wọn lágboolé yín. Ẹ jájọ máa ṣe báyìí, kájọ máa pèrò sọ́kọ̀, nítorí pé èrò tí àwọn ará bí ní fún wa, èrò bíi pé ká kú lójú ẹsẹ̀, kó jẹ́ pé àwọn nìkan la máa dá jayé wọn lọ, èrò yẹn ló wà lọ́kàn wọn o. Ṣùgbọ́n tí a bá lè jọ fọwọ́sowọ́pọ̀, iṣẹ́ ìyá máa tẹ̀síwájú bó ṣe ń tẹ̀síwájú yìí. Ẹ jọ̀ọ́ ẹ má jò sún yín, ẹ má jò rẹ̀ yín, ẹ má jò sún yín, ẹ má jò rẹ̀ yín. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ sọ́pọ́ọ̀tì látòkè, ẹ má jò sún yín, ẹ má jò rọ̀ yín. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ wà nísàlẹ̀ tẹ́ ẹ ṣiṣẹ́ takuntakun, ẹ má jò sún yín, ẹ má jò rẹ̀ yín. Ẹ ràn wá lọ́wọ́, ẹ jẹ́ a jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká jọ tẹ̀síwájú. Táwọn ará bí, please I need your WhatsApp number. Okay, thank you. WhatsApp number mi rèé, just send ẹ sí yín. It's my WhatsApp number. Yeah, WhatsApp number mi nìyẹn, fẹ́ni tó béèrè WhatsApp number mi, WhatsApp number mi nìyẹn. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a jọ ṣe kí ni, ẹ jẹ́ a jọ gbé ẹrù yìí dórí, ẹ jẹ́ a jọ ràn wá lọ́wọ́ kí ìrìn àjò yìí kó ba lè àti dé díẹ̀. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ fún yín ní information yìí tán. Now ẹ̀yin ọmọ Yorùbá, mo ní Tinubu wá lọ submit ìwé yìí, ó ti submit ẹ̀ s'Abuja. Nígbà tó submit ìwé yìí s'Abuja, kí ni wọ́n wá ṣe? Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rọ́ sójà. Ṣé ẹ mọ̀ pé àfúnra ní ẹ̀yin ọmọ Yorùbá, ó ti ṣe díẹ̀ tí Tinubu ti parí iṣẹ́ yìí. Kì í ṣe ọ̀rọ̀ tá a ṣe ń sọ ẹ̀, kì í ṣe pé bóyá ó ṣe ìṣẹ̀lẹ̀ àṣírí yẹn ṣe tú ni ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má rò ní ìrò wípé bóyá ó ṣe ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ là ń sọ̀rọ̀ ó ti ṣe díẹ̀ o, ó ti tó bí oṣù bíi mélòó kan sẹ́yìn o tí Tinubu ti parí iṣẹ́ tá à ń sọ̀rọ̀ yìí o. I understand. Thank you, Odus. Now, ẹ̀yin ọmọ Yorùbá, kì í ṣe pé Tinubu ṣe parí iṣẹ́ yẹn, ó ti parí iṣẹ́ yẹn láti bí oṣù bíi méjì sẹ́yìn, bíi mẹ́ta sẹ́yìn sí mẹ́rin sẹ́yìn ló ti parí iṣẹ́ yìí. Ṣé ẹ wá rí gbogbo àwọn bandit tó ń wọlé sí ilẹ̀ wa pátápátá? Tinubu ló ṣílẹ̀kùn sílẹ̀ fún wọn. Lẹ́tà tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, òun ló fún gbogbo àwọn ará bí yẹn láàyè tí wọ́n fi kó wọn wọlé. Now eléyìí tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo fẹ́ sọ fún yín, tó jẹ́ legit ń ṣe tó ṣẹlẹ̀ tí Tinubu ṣe ń tí mo fi sọ pé ẹ gbọ́dọ̀ pe àwọn èèyàn yín lé, mo máa fẹnu bá ń sìn. Ṣé pé mo sọ fún yín pé ọ̀rọ̀ yẹn nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Bẹ̀tà wọ́n òun ṣe onítíátà tí wọ́n fẹ́ fi part 1 gba owó, tí wọ́n á sọ pé ó di part 2 kẹ́ tó gbọ́ èsì ọ̀rọ̀ tó kù, àwọn òun ṣe yẹn. So bàbá ṣe ń ṣe lọ, ẹ máa bá wa lọ. Dátà tẹ́ ń lò, Ọlọ́run máa fi ọ̀pọ̀lọpọ̀ owó, a máa fi rọ́pò tó. Òun ni mo ṣe máa ń sọ fún yín pé àjọ ń ṣiṣẹ́ yẹn ni, Ọlọ́run á dẹ̀ máa bùkún yín, Ọlọ́run á máa bless yín, Ọlọ́run á máa bùkún àkáǹtì yín, àkáǹtì yín ò ní gbẹ lágbára Elédùmarè. Gbogbo ẹ̀yin bàbá kan pè mí, ó ní mo ti ná tó almost 100,000 lórí dátà lásán lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ó ní mo ti ná tó 100,000 lórí dátà lásán pé kó ń kọ̀ ṣáà gbọ́ bó ṣe lọ. Ọlọ́run Elédùmarè, àbùdí ni tolókun, àbùdí ni tọlọ́sà. Ọlọ́run Elédùmarè á máa yà yín lẹ́nu, á máa bless yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra dátà lórí ọ̀rọ̀ Yorùbá nation, tí ẹ ń ṣọmọ àlìtọ́pọ̀ ọmọ ọkọ nìyín láti gba information fáwọn èèyàn yín lẹ́yìn tẹ́ wà lókè òkun, àtẹ̀yìn tẹ́ wà nílé tẹ́ fẹ́ mọ ibi tí Yorùbá nation dé dúró, gbogbo yín pátápátá Ọlọ́run á máa bless yín o.
ẹrọ̀gbà yí wa ká ẹrọ̀gbà yí wa ká ẹjẹ́ àjọ fi ọwọ́ sowọ́pọ̀ ọkàn gbogbo wa balẹ̀ o. Now àwọn ọmọ Yorùbá yìí ẹ jọ̀ọ́ ó yẹ kí n fún yín láǹfààní láti pè wọlé ṣùgbọ́n fóònù tí mo ń lò tó jẹ́ kejì ó ti fọ́ lójú so tẹ́ bá pè wọlé mi ò ní rí mi ò lè mọ̀ pé ẹ̀ ń pè bó bá dẹ̀ rí mi tiẹ̀ lè gbé ríngà òtún ẹ̀ gan jáde torí ojú ẹ̀ ti fọ́ so ló fi dẹ̀ pé ẹ lè ráyè pè mo mọ̀ pé ẹ̀yin kan fẹ́ pè wọlé ẹ má bínú sí mi Ọlọ́run á bùkún mi láti ra another phone ó ti yé yín so ẹ má wọ́rì nípa yẹn màá láìpẹ́ láì jìnà a máa fún yín fóònù máa wà eléyìí tí mo dẹ̀ máa ń lò ńgbà mi tíyàwó mi bá ti wà lé mo máa ń lò tiwọn ṣùgbọ́n wọn sí lẹ́sìn so ni mo ṣe fún yín láǹfààní yẹn láti pè wọlé ṣùgbọ́n tí fóònù bá tí Ọlọ́run bá ṣe máa lè máa pè wọlé bó ṣe wù yín láti máa dá sétò ẹ má bínú sí mi mo ti rí mẹ́sẹ̀jì kan tó wọlé bẹ́ẹ̀ pé mo fẹ́ pè wọlé ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé ẹ má bínú. Kí ni mò ń sọ lẹ́ẹ̀kan ẹ̀yin tèmi mo ní àwọn báńdíìtì àtàwọn Fúlàní yìí Tinubu gọgọgọ lórí líìsì wọn láti pé kó máa wọlé lẹ́tà yẹn òun ni Buhari lò ẹ rí pé ẹ rí wọn ti kó wọn dé o àmọ́ rízì tó fi ń wọlé àwa míì bìlí pé ókè o àwọn Fúlàní yìí o wọ́n wọlé lóòótọ́ nǹkan tá a ní náà ló ń ṣẹlẹ̀ pé wọ́n fẹ́ wá gbalẹ̀ wa ṣùgbọ́n Tinubu ló ní kó máa kó wọn wọlé nítorí pé kí ni àwọn náà ti rí pé Yorùbá nation ó ti fẹ́ dé Yorùbá nation ti dé kí n má sọ pé ó ti dé so àwọn náà wá wò pé kí làwọn náà lè ṣe láti fi tákù ṣe rò pé ó ti di ẹkùn sẹ́kùn ṣùgbọ́n Ọlọ́run á gbé wa borí. Now òun náà wá wò pé kàkà tó yẹ kí kíní kan fi ṣe wọ́n á fi ṣàwàdànù ó wá fún àwọn ará abíláyè láti máa wọlé wa kẹ̀tíkẹ̀tí láti máa wọlé wa wọ́n á gbé lọ síríọ̀sì wá wọ́n á gbé kíní wá wọ́n á oríṣiríṣi náà gbé wọlé wa tí wọ́n gbé wọlé sílẹ̀ wa Fúlàní àwọn fún Tinubu lẹ́tà ẹ̀ yìí òun ni wọ́n ń wò tí wọ́n fi ń wọlé wá. Now ẹ̀yin tí ẹ wá wà lẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báyìí legit ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ gbáradì o. Kí ni mo ń sọ fún yín sà mà ẹ̀yin sísítà mi ẹ̀yin brọ́dà mi èmi àrólé ló ń bá yín sọ̀rọ̀ o èmi àrólé bàbá 1010 Olú Mike ọba lọ́la JP ọmọ bàbá 1010 èmi ni mo ń bá yín sọ̀rọ̀ o ẹ lọ gbáradì o àtobìnrin àtokùnrin yín ẹ lọ gbáradì o ẹ lọ múra o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ lọ múra. Now aláti tẹ̀ mí lọ́wọ́ information tẹ̀ mí lọ́wọ́. Information tẹ̀ mí lọ́wọ́ ó tẹ̀ mí àrólé lọ́wọ́ wípé àwọn ìgòdògòdò kan ó ti wọlé sílẹ̀ Yorùbá o àwọn ìgòdògòdò wọ́n ti wọlé sílẹ̀ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti wà lẹ́kọ̀ọ́ wọ́n ti kó wọn wọlé sẹ́kọ̀ọ́ wọ́n ti wọ Ondo State ẹ̀yin ọmọ Akérédolú ẹ lọ gbáradì wọ́n ti wọ Ondo State àwọn eléyìí ò tiẹ̀ fi wọ́n fi ti OPC wọ́n tiẹ̀ fi ti wọ́n ṣe because wọ́n ti mọ̀ pé àwọn OPC wa àwọn gan ti lajú. Ibà Gani Adams bàbá mo ṣí fìlà fún yín kádé ó pẹ́ lórí bàbá kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ yín o. Ibà Gani Adams ẹ kú iṣẹ́ takuntakun mò ń rí àwọn iṣẹ́ yín kankan Ọlọ́run Elédùmarè àtúbọ̀ dúró tì yín ní jagun bógun lọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba aládé mo ṣí fìlà fún yín o kádé ó pẹ́ lórí ẹ̀yin ọba kankan mo ti ń rí iṣẹ́ ọwọ́ yín lábẹ́lẹ̀ mo ti ń rí nínú yín tẹ́ jẹ́ ẹ̀yin bàbá wa gan ẹ̀ kàn sí èmi àrólé bàbá 1010 àjọ ń sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín à ń rí iṣẹ́ ọwọ́ yín. Àwọn Fúlàní ò fẹ́ fún yín lágbára o wọn ò fẹ́ gbé agbára fún yín wọn ò dẹ̀ fẹ́ rí ti yín rò wọ́n fẹ́ tẹ̀ yín lórí ba ni ẹ jẹ́ ká múra wa o. Náà àwọn ìgòdògòdò tá à ń sọ̀rọ̀ yìí àwọn ìgòdògòdò tí à ń sọ̀rọ̀ yìí wọ́n ti wọ Èkó ǹjẹ́ ẹ mọṣẹ́ tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ti ń ṣe láti bí ọ̀sẹ̀ bí méjì wọ́n ṣẹ̀ kó àwọn tuntun kan wọlé ní alẹ́ àná àwọn tuntun kan wọ́n ṣẹ̀ kó wọn wọlé ṣé láwọn tó ti wà ń bẹ̀ láti bí ijọ́ bí mẹ́ta mẹ́rin láwùjọ tèmi àrólé sọ̀rọ̀ yẹn wọ́n kó àwọn kan wọlé.
now ṣé wàá mọ̀ nǹkan tó ń ṣe ń sìn wọ́n wá múra wọn ní méjì méjì wọn ò wọṣọ ọlọ́pàá wọn ò wọṣọ sójà tán ẹ̀yin ọmọ Yorùbá ẹ pay attention sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ pay attention sí dáadáa ẹ pay attention sí dáadáa wọ́n múra wọn ní méjì méjì ni wọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n gbé ìbọn rìn ẹ máa rí wọn wọn ò wọṣọ ọlọ́pàá ó ṣeéṣe kó gbọ́ ọ̀rọ̀ yìí báyìí kó tún ṣẹ̀ wá change ẹ̀ sáṣọ ọlọ́pàá o ṣùgbọ́n àwọn tá à ń sọ̀rọ̀ yìí wọn ò wọṣọ ọlọ́pàá wọn ò dẹ̀ wọṣọ sójà dòóná wọ́n wọ aṣọ military wọ́n dẹ̀ gbé bulletproof wọ́n gbé kọ́ra wọ́n gbé bulletproof wọ́n gbé kọ́ra wọ́n wá múra wọn ní méjì méjì nínú wọn walkie talkie ń bẹ lọ́wọ́ wọn wọ́n ní wọ́n wá pàrédì àdúgbò wọ́n pàrédì àdúgbò wọ́n pàrédì àdúgbò wọ́n pàrédì àdúgbò ǹjẹ́ ẹ mọ̀ nǹkan tí Tinubu fún wọn láti máa ṣe ẹ̀yin ọmọ Yorùbá mo sọ fún yín mo ní ewu ti wọlé Yorùbá Tinubu gọgọ fún ara ẹ̀ tẹ́ ẹ pè ní olórí yín ẹ̀yin ọmọ Yorùbá mo sọ fún yín sẹ́ ẹ padà lẹ́yìn mọ́ ẹ jẹ́ á di Yorùbá nation mú ẹ jẹ́ kí gbogbo wa gba Yorùbá nation gbọ́ ìyẹn làlàáfíà mà tó lè tó wa lára ẹ̀yin ọmọ Yorùbá èmi àrólé máa ń pariwo Kóìkí máa ń ké lójoojúmọ́ Yèyé Dára máa ń fọn rere Ọmọlúkà tilẹ̀ Àkúrẹ́ máa ń polongo Bàbá Lẹ́kìtì ò máa dákẹ́ ariwo pípa Ìjìnlẹ̀ Mákọ̀sí ìjìnlẹ̀ bàbá wo òòṣà ńlá máa ń pariwo lójoojúmọ́ Gbẹ̀du bàbá náà máa ń fọn rere àwọn World Media Organization lápapọ̀ gbogbo wa lọ máa ń pariwo ẹ máa gbọ́ràn ẹ máa gbọ́ nǹkan tí ẹ̀mí ń sọ ẹ máa gbọ́ nǹkan tí ẹ̀mí ń wí ẹ máa gbọ́ nǹkan tí àwa tí Ọlọ́run rán yìí àwa àyànfẹ́ Olódùmarè yìí ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ. mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́ Tinubu ti ọ̀dà wọn pé kán wọlé wọ́n ti wọlé sóńdó wọ́n ti wọlé sẹ́kọ̀ọ́ wọ́n ti wà lábẹ́ òkúta àwọn ìlú kọ̀ọ̀kan wà ń sìn tí wọn ò tí ì dé àfẹ́ dárúkọ wọn àwọn ìlú kan wà ń sìn tí wọn ò tí ì dé ṣùgbọ́n wọ́n ń bọ̀ ń bẹ̀ torí kí ni o torí pé a sọ wípé àṣetán a fẹ́ lọ àwọn dẹ̀ fẹ́ ká dúró sínú oko ẹrú gbogbo nǹkan tí mo wá ń sọ yẹ ẹ̀yin èèyàn mi kì wá ń ṣe wípé bóyá mò ń dẹ́rù àbí kíní kan no mo pàkíyèsí yín sí nǹkan tí wọ́n ti ṣe ni kẹ́yìn náà lè mọ ibi tẹ́ máa jẹ̀ sí kẹ́ ló mọ nǹkan tẹ́ máa ṣe torí alágbára nìyín ọmọ Yorùbá akíkanjú nìyín àwọn baba ńlá baba wo ò gbọ́ ogun láàyè kókó wa nílẹ̀ Yorùbá ta ni Tinubu ẹ̀yin ọmọ Yorùbá ta ni Tinubu lọ́dọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ ọmọ Yorùbá tó dídí ènìyàn kan wá ń fìyà ń jẹ wá tí ènìyàn ẹyọ kan tó wá fìyà ń jẹ tó wá fi ilẹ̀ Yorùbá làkàlàkà tó ń fi lòkòlòkò ọba jáde aṣọ tiẹ̀ ìjòyè jáde aṣọ tiẹ̀ àwọn Afẹ́nifẹ́re jáde wọ́n sọ tiwọn lórí Tinubu òun nìkan wá ń da gbogbo yín láàmú oògùn ẹ̀ ló lágbára tó bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ gbọ́dọ̀ gbà a gbọ́dọ̀ gbà a lè kú sínú oko ẹrú yìí ìyà ń jẹ everybody ìyà ń jẹ tẹrú tọmọ àwa tá wà nílùú òyìnbó gan ìyà ń jẹ everybody a fẹ́ wálé àlè wálé ilẹ̀ bàbá wa àwa dẹni tó ń jù sájò a lè wálé mọ́ lórí irun wa a lè débẹ̀ nítorí ẹyọ ẹnìkan ẹ̀yin ọmọ Yorùbá nítorí ẹyọ ẹnìkan Tinubu nítorí ẹyọ ẹnìkan ó dẹ̀ ń ba yìí torí pé ó láwọn tọ́ọ̀gì lẹ́yìn ẹni bá sọ̀rọ̀ ó yẹ lọ pa ẹni wá ẹni bá sọ̀rọ̀ ó yẹ lọ gbé ẹ lọ pa ẹyọ ẹnìkan ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ àgbà o a gbọ́dọ̀ gbà àwa ò ṣe Nàìjíríà mọ́ òní kẹjá sì máa pariwo fún wọn kọ́ lè mọ̀ pé a stubborn kọ́ lè mọ̀ pé nǹkan tá a gbé lọ́wọ́ ẹ̀ àfiṣeré ojú wa gan ti ràn ọkàn wa gan ti sẹ́lẹ̀ àti dọmọ páàlé lórí nǹkan tá a gbé lọ́wọ́ yìí àti di ìpáàlé ọkàn wa ti sẹ́lẹ̀ Yorùbá nation la fẹ́ òun nìkan ló lè gbà wá kúrò nínú iná ìléru yìí òun ló lè gbà wá lọ́wọ́ Tinubu ẹ̀yin ọmọ Yorùbá a ní ká sọ fún yín ni ẹ dìde o àwọn tí wọ́n kó wọlé yìí in uniform ni wọ́n wà bẹ̀tì uniform ò jọ tọlọ́pàá kò jọ ti sójà tẹ́ lè ṣe àwọn yẹn special force làwọn guys yẹn
àtàwọn ìlú Niger Cameroon náà ti ṣa gbogbo wọn wá. Special force làwọn arábí méjì náà múra wọn. Kí ni kán máa ṣe wọ́n wá níbi tó wá lè dé, wọ́n níbi tá ẹgbẹ́ fọmíṣẹ̀ dé tó bá ti ní ibi tí wọ́n rí pé wọ́n ṣe ayẹyẹ, tí wọ́n rí pé ayẹyẹ wà ń bí tọ́mọ̀ pé àwọn èèyàn bí ọmọ Yorùbá ló pọ̀ síbẹ̀, wọ́n á ṣe kí ni, wọ́n á kọlù wọ́n, wọ́n á ṣe wọ́n mọ́ṣẹ́. Tó bá dẹ̀ níbi tí Fúlàní ti jà, ẹ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé Fúlàní ló fi mọ́tò gbá ọmọ Yorùbá fi mọ́tò gbá màlúù Fúlàní, wọ́n pa bá kọ̀ǹdọ́tọ̀ ẹ̀, wọ́n pa. Nígbà tí àwọn ọmọ Yorùbá jáde tí wọ́n fẹ́ ṣe, àwọn sójà yìí ló dìde, ẹ kò rí pé bóyá bí bàtà pé wọ́n fi wọ́n sí kọ́nà ni, bí pé wọ́n ti tọ́jú wọn sí kọ́nà ibì kan. Àwọn ló jáde síta, wọ́n tètè attack, wọn ò jẹ́ kí ọmọ Yorùbá kan ráyè láti ṣe kíni, láti fẹ̀rúnú wọn, wọ́n ti kúnbẹ̀, àwọn ọmọ Yorùbá wá sá sẹ́yìn. Ọmọ Yorùbá ẹ̀ máa gbọ́dọ̀ gba. Àwọn ará bí tẹ́ ẹ̀ bá dìde, wọ́n á ṣe bẹ́ẹ̀, wọ́n á káwa títọ́ fi máa bẹ̀ sí káwa mọ́lé lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní Tinubu ọ̀dà pé kó máa pa wá. Lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní ilé kọ̀ọ̀kan náà sì wọ́n survey ilẹ̀ kiri ni, wọ́n ń wo ilẹ̀ kiri náà. Bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ń wo ilẹ̀ kiri. Tẹ́ bá ti rí àwọn méjì ládùúgbò yín tí wọ́n mú wọ́kítọ̀kì tẹ́kọ̀ gbà pé báyá wọ́n ń ṣàmọ̀tẹ́kùn o, ó ti yé yín. Tẹ́ ẹ bá dẹ̀ rí pé àmọ̀tẹ́kùn ni wọ́n, tí ẹ rí pé méjì náà dúró, ẹ ṣọ́ra dáadáa, ẹ wò wọ́n dáadáa, torí pé information tá a gbọ́n sìn àti ìní bẹ́ eléyìí, torí pé mo ṣe ṣèwádìí lórí ẹ̀, ó ti yé yín. Mo ṣe ẹ mọ̀ mí dáadáa, mi ní sọ̀kọ́ tí mi ò rí, mo ṣe ṣèwádìí lórí ẹ̀. Tí n bá gẹ̀ẹ́tì gbogbo nǹkan tí mò ń wá lórí ẹ̀ yẹn máa bẹ̀ fún yín. Ẹ gbọ́dọ̀ gba o. Àwọn méjì ni wọ́n múra wọn, wọ́n wá ṣe kí ni, wọ́n ń wo lẹ́yìn kiri. Gbogbo ilẹ̀ Èkó wọ́n ti ń wọlé Èkó sìn, ibi táwọn ọmọ alágídí wà, ibi tí àwọn ọmọ tó easy wà, ibi táwọn ọmọ tó ṣe kíní, wọ́n ti ń wá gbogbo ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ẹ má túraká o. Nǹkan tá a pariwo yìí òun náà la ṣe gbé lọ́wọ́, ìyẹn òun náà la ṣe ń pariwo. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ jẹ́ kí gbogbo ó ṣera wa lóṣùṣù ọwọ̀. Orílẹ̀-èdè bàbá wa la wà, ẹ má jẹ́ kẹ́rù máa bà wá fún gbogbo tí a bá fẹ́ ṣe. Ẹ jẹ́ ká ní ìṣọ́ra, ẹ jẹ́ ká ní ìṣọ́ra. Ẹ̀yin OPC bàbá mi Adé sọ pé, ẹ̀yin OPC bàbá mi Gani Adams, ẹ̀yin OPC tí ẹ jẹ́ ọmọ ọkọ gbọ́n bàbẹ̀ yín o, gbogbo yín ni mo bẹ̀ yín, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ o. Àwọn tó ń bọ̀ yìí tí wọ́n ti wọlé wá yìí, wọn ò fẹ́ bá yín mọ́ o. Àti OPC àti everybody náà fẹ́ clear dànù o. Àti OPC àti everybody ni wọ́n fẹ́ clear dànù o. Tẹ́ bá ṣì ń wò ní wo pé kí làró lè ń sọ, mo ti rí o, ẹ rí o, mo ti rí o. Wọ́n ti pè mí, wọ́n ti sọ fún mi o, legit and confirm ni o. Wọn ò fẹ́ bá yín mọ̀ báyìí o jẹ́ OPC kan o jẹ́ kíní kan, wọ́n fẹ́ wipe everybody away. Ẹ jẹ́ ká gbáradì, ẹ já tètè ṣe nǹkan tá a ní ṣe pàápàá. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe kíni, ẹ já fira wa lóṣùṣù ọwọ̀, a lè máa bá báyìí lọ. Ebi ń pààyàn nílẹ̀ Yorùbá, ìyà ń jẹ̀yàn nílẹ̀ Yorùbá, kò sóúnjẹ, kò sí mímu, kò sí níná, kò sí lílò. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ńsàs, ẹ má gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbóúnjẹ wa pamọ́ tí gbogbo èèyàn kú sínú yàrá. Ẹ má gbàgbé gbogbo nǹkan wọ̀nyí. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ já dìde, ẹ já gbára wa sílẹ̀, ẹ já gbára wa sílẹ̀. Wọ́n pa èèyàn bí ẹni pẹran. Gbogbo ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin ìmáàmù, gbogbo ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin babaláwo wa, ẹ dìde. Gbogbo yín ẹ dìde, ẹ já jọ jagun yìí, ẹ já jọ gbára wa lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Tinubu nìkan òun ló dá gbogbo nǹkan tẹ́ rí ní aburú nílẹ̀ Yorùbá. Tinubu ni o, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu mi lẹ́ni. Tinubu ni o, Tinubu ni àtàwọn tọ́ọ̀gì ẹ̀, gbogbo àwọn tẹ́ bá rí tó jẹ́ tọ́ọ̀gì, tẹ́ mọ̀ pé tọ́ọ̀gì tó pariwo Tinubu, àtàwọn tó ń fi kíní ṣẹ́ra, àwọn tó ń tẹ̀ fi lógo fìlà ẹ̀ sórí yẹn, àwọn tó ti lù lórí, tí wọ́n ti fi 1000 ba ayé wọn jẹ́, tó pé ìran wọn ò ní ṣoríire. Kì í ṣe bá a fi ṣépè fún wọn o, kì í ṣe bá a fi ṣépè fún wọn o, àwa ti mọ̀ ní o, ìran wọn ò lè ṣoríire. Gbogbo wọn àwọn tó dé fìlà ṣẹ́rí lógo ẹ̀yẹ lásán pé ò gbé sórí ìmùlẹ̀ ni. Àwọn èèyàn wo ò já sí, wọn ò mọ bó ṣe ń lọ. Ó yé yín, ẹ wo logo bọ̀bọ̀ tó fi brother wa kan tó fi ṣe oògùn owó yìí, tó sì wà lẹ́wọ̀n sìn, mo ti orúkọ ẹ ti ṣe kíní, ẹ mọ ẹni tí mo sọ yìí, tó jẹ́ gbajúgbajà tó òkìkí ẹ̀ kàn. Ẹ wo logo tó wà ní fìlà ẹ̀, bọ̀bọ̀ tó pa brother wa ẹjọ́ ẹran. Ẹ̀yin tẹ́ bá mọ ẹni tí mo sọ yẹn bá mi tẹ̀ sórí bí mo mọ̀ kí lórúkọ máa yín
tó pa èèyàn sínú hòtẹ́ẹ̀ ẹ wo lógò tó wà ní fìlà ẹ̀ ṣe ẹ mọ lógò tó wà ń bẹ̀ ẹ rí i pé ọkàn èèyàn ni wọ́n draw síbi lógò yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ wò ọkàn ènìyàn ni wọ́n draw síbi lógò yẹn tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ wò so lógò tó wà lórí fìlà yẹn lásán ìwọ tó o bá gbà tó o bá fi dérí o ti tán fún ẹ once the logo is with you o ti ba ayé ẹni yẹn ti bàjẹ́ Adédoyin yes thank you once tó bá ti gba logo Tinubu àwọn guys yìí ò já sí ni ẹ bá wa máa pe àwọn sister wa ẹ bá wa máa pe àwọn brother wa tí wọ́n ń dé fìlà Tinubu sórí ẹ bá wa sọ fún wọn wípé dídé sórí yẹn wọ́n ti lògo wọn ni wọ́n ti gbògo wọn wọ́n ti bògo wọn jẹ́ ẹ bá wa máa sọ fún wọn ẹ bá wa máa pariwo gbogbo àwọn sísítà yìí tẹ bá mọ̀ wípé wọ́n gbaṣọ Tinubu tó ń lo lógo ẹ̀ sórí ẹ bá wa máa sọ fún wọn wípé ògo wọn ti lọ àwọn ọmọ wọn ò lè rógo lò mọ́ ìyàwó wọn ò lè rógo lò mọ́ bàbá wọn ò lè rógo lò mọ́ ìrandíran wọn ò lè rógo lò mọ́ ẹ bá wa máa pariwo fún wọn torí pé àfẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé koronúpìwàdà àfẹ́ jèrè ọkàn àwọn èèyàn wa ní àfẹ́ kan kú gbogbo ẹ̀yin tẹ́ ń dé lógo Tinubu sórí once tẹ́ bá ti dé sórí tiyín ti bàjẹ́ tiyín ti ó ti tán kò sí bọ́ bá ní kẹ́ bẹ́ẹ̀ wà lórí ìyàwó yín tó bá pè yí pé ó yá ẹ máa bọ̀ ẹ máa dìde ni remote control ni bọ́ọ̀ṣẹ̀ ṣe máa ńgbà tó bá tásìkò náà tó tún fẹ́ ṣètùtù wọn wọ́n á tún tí ẹ lè háàdì fún wọn láti mú láti gbọ́ ọ̀bẹ sọ fún wọn á tún mú yín tó ẹ wọn á tún pa yín tó ẹ náà ni wọn á kọ̀ gbọ́ pé bàbá alágbájá ti kú wọ́n ti lò nìyẹn gbogbo yín pátápátá inú ìmùlẹ̀ burúkú lẹ wà eléyìí Tinubu ti ba ayé yín jẹ́ ó ti ba ìgbésí ayé yín jẹ́ pẹ̀lú fìlà ẹ̀ lógo ẹ̀ yẹn wọ́n á tún ṣe sétí plate yẹn náà tún máa fi fún wọn lóúnjẹ ibi tí wọ́n dì sí ọ̀rọ̀ ṣe ń bọ̀ lórí ẹ̀ o àṣírí ni mò ń gé fún yín yẹn àṣírí kan ni mo tún gé fún yín yẹn wọ́n á tẹ̀ sétí plate wọ́n á tẹ̀ sétí kìíní anywhere tí lógo 8 figure tó dàbí figure 8 yẹn any place tẹ́ bá ti rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ jádànù o ẹ sá lọ o torí pé tí ẹ bá fà á mọ́ra tí yín tán nìyẹn o lórí ilẹ̀ ayé á jẹ́ pé ẹ fi tiyín ẹ wá fi kó bá ìrandíran ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la ẹ fi ìjẹkújẹ yín kì í ṣe owó tó máa gbé fún yín ẹ lè fi ṣoríire lẹ́yìn ìyá wa tẹ́ ẹ̀yin ìyá wọn ẹ̀yin ìyá wa kì í ṣe pé ní ìyá wa because a fẹ́ jèrè ọkàn yín Yorùbá ni mí Yorùbá nìran mi ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin ọmọ Yorùbá à ń sọ fún yín ni o lógo Tinubu tó ń gbé kiri yẹn ẹ̀yin tèmi tẹ́ ẹ bá ti rí ẹ jápa ẹ má gbà á àwọn sísítà wa tí wọ́n dẹ̀ ń lo lógo ìtàn fi ń ṣe fìlà tó ń de sórí ẹjọ́ àwọn tóògì yẹn àwọn ló mọ ìpìnlẹ̀ yẹn wọ́n dẹ̀ ti jọ wà ń bẹ̀ torí pé wọ́n jọ máa kú ni wọ́n ti múlẹ̀ ikú wọn àjọkú àwẹ̀ wọn àjọgbà ni kò sínú wọn tó lè sọ pé òun ò ṣe mọ́ bó ṣe wà yẹn wọ́n máa kú dànù ni wọ́n máa pa wọ́n ni kò sínú wọn nínú àwọn tọ́ọ̀gì burúkú tó ń pààyàn nílẹ̀ Yorùbá tọ́jọ́ ọmọ ẹ̀yẹn kò sínú wọn tó bá sọ pé òun ò ṣe mọ́ wọ́n máa pa dànù ni gbogbo wọn yẹn ló ti wà ẹ̀yìn yẹn ni wọ́n wá kó sọ̀dí ṣé ẹ mọ̀ wípé ọ̀run rere bẹ nílẹ̀ ọ̀run àpáàdìdẹ̀ ń bẹ ṣé ẹ mọ̀ pé bí Sátánì ṣe ń pe ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe jáde tó ń pe ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí o ṣe ẹ̀rẹ́yìn tẹ́ ẹ̀ tẹ̀lé wọn yẹn ọ̀dọ̀ Sátánì lẹ́ ń lọ o ẹ̀ sí ní ìlànà tá yé ìrandíran yín tẹ́ bá kú tán tó ti lè ṣoríire o ẹ̀ sí ń bẹ̀ o ẹ ti yà kúrò ń bẹ̀ torí kíni ẹ ti gbé lógo sórí ẹlòmíì gan orí Tinubu rí ẹlòmíì gan ibi tó jìnnà láti máa wò ó dẹ̀ gbé fìlà ẹ̀ sórí torí pé kíni wọ́n ti làmọ́ lórí wọ́n ti gbámọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀wọ́ gbogbo nǹkan wọ̀nyí ẹ já sá fún ẹ jẹ́ ká jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ẹ má jà padà sẹ́yìn Yorùbá nation ó ti dúró ẹ já máa tẹ̀síwájú ẹ má jà padà ẹ wo bọ́n ṣe fìyà jẹ wá ẹ jẹ́ fún yín ní fídíò kọ́kẹ́kọ̀ọ́ wo ó ṣeé ṣe kó jẹ́ ilé náà ni a máa fi ṣe ìdágbére ẹ kọ́ máa wo ẹ wo bọ́n ṣe fìyà jẹ wá ẹ kọ́ wo ẹ̀yin ẹ wòran ẹ̀yin tẹ́ ẹ ti gbàgbé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí tẹ́ ẹ ti gbàgbé ìṣẹ̀lẹ̀ yìí tẹ́ ẹ ti gbàgbé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí mo fẹ́ pàkíyèsí yín sí ẹ kọ̀ wo nǹkan tó ẹ wo bọ́n ṣe bá àwọn arábí ṣe fìyà jẹ wá gbogbo nǹkan wọ̀nyí làwọn tó tún ń sátẹ̀lé Tinubu tí wọ́n ti gbàgbé tí wọ́n tún ń sátẹ̀lé gbogbo ẹ̀ náà ti gbàgbé gbogbo ẹ̀ náà ti gbàgbé o ẹ máa wòran o gbogbo àwọn tó sátẹ̀lé olóṣèlú gbogbo ẹ̀ náà ti gbàgbé gbogbo ẹ̀ náà ti gbàgbé o wọn ò rántí ẹ̀ mọ́ o.
wọ́n ti gbàgbé gbogbo eléyìí ẹ wo bá ṣe fìyà jẹ àwọn èèyàn ṣe ti rí bá ṣe fìyà jẹ àwọn èèyàn ṣe ti rí àwọn èèyàn tí ebi ń pa Tinubu wà ń bẹ̀ o Tinubu wà ń bẹ̀ o ẹ wo gbọ̀kan ẹ wo bí ìyà ṣe ń jẹ àwọn èèyàn. ṣé ẹ ti gbàgbé eléyìí ni ẹ̀yin tèmi ṣé ẹ ti gbàgbé eléyìí ni ṣé ẹ ti gbàgbé eléyìí ni ebi tó ń fọ yẹ ebi tó tún fẹ́ kó jẹ ni o ṣé ẹ ti gbàgbé eléyìí ẹ̀yin tèmi ṣé ẹ ti gbàgbé ni ṣé ẹ ti yá gbàgbé ni ṣé ẹ ti yá gbàgbé ni ṣé ẹ ti yá gbàgbé nù ni ṣé ẹ ti yá gbàgbé ni ṣé ẹ ti yá gbàgbé ni ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ ti yá gbàgbé ni ẹ wòran ṣé ẹ ti yá gbàgbé ni ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé lára àwọn tó wà níbí sì ń tẹ̀lé Tinubu ẹ jọ̀ọ́ ẹ wò ó ṣé ẹ ti gbàgbé ni. ibi tẹ́ ẹ sì fẹ́ sọ pé ẹ fẹ́ kú sí nìyẹn o ẹ ti rí wọn ṣé ń gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣé ibi tẹ́ fẹ́ jòkó sí nìyẹn ẹ fẹ́ ọjọ́ ọ̀la fáwọn ọmọ yín ẹ fẹ́ kí ọjọ́ ọ̀la ó dáa fáwọn bẹ́ẹ̀ yín bá ti ẹ̀jẹ̀ ìyà kú ṣé ẹ tún ní ṣe fáwọn ọmọ yín kó má jẹ ìyà bíi tiyín ẹ máa wòran. ẹ ti yá gbàgbé ṣé ẹ ti gbàgbé àbí ibi tí àwọn ọlọ́pàá náà fún àwọn tí ń kó oúnjẹ tí ebi ń pa àwọn ọlọ́pàá ṣé ìyẹn lẹ fẹ́ sọ ni ṣé ò lẹ fẹ́ sọ ni ṣé ìyẹn lẹ fẹ́ sọ ni ẹ tún wò ó pẹ̀lú bí ebi ṣe ń pààyàn tó ẹ wo báwọn ọlọ́pàá tún ṣe ń ṣe ẹ láwọn ọlọ́pàá ẹ rí ìjìyà yẹn bó ṣe pọ̀ jù ẹ rí bó ṣe ń fi ìyà ń jẹ àwọn èèyàn bí ò ṣe sóúnjẹ tí ò sí mímu tí ò sẹ́ni tì ẹ́ tí wo bọ́n ṣe ń da oúnjẹ dànù àní ìlú ọ̀dájú nílẹ̀ Nàìjíríà gbogbo àwọn ẹ̀wà yìí ni Tinubu ṣẹ̀wá ń pín fáwọn èèyàn tí ẹ̀ ń sìn yóò tó kó lọ sí ìlú Kánò ẹ wò wọ́n ṣẹ̀rọ oúnjẹ ṣẹ̀rí bọ́n ṣe ń fìyà ń jẹ àwọn èèyàn wa ṣẹ̀rí ibi tó ń stọ̀ oúnjẹ sí ọmọ ẹlòmíì wọ́n nà ó fẹ́ lè dákú nítorí pé ó jáde ní COVID-19 nígbà coronavirus ẹ̀rọ oúnjẹ ṣẹ̀rí bọ́n ṣe fìyà jẹ wá ìyẹn lẹsẹ̀ wá sọ pé fẹ́ dúró ti àwọn olóṣèlú kan tẹ ní àwọn olóṣèlú kan ló ṣẹlẹ̀ bá yín ṣe tẹ́lẹ̀ fẹ́ ní Tinubu ló fẹ́ ṣe ṣe é ráyé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ pé àwọn èèyàn yín nílé o kẹ́ni kí gbogbo wọn kó dẹjú sílẹ̀ o tó bá ti ráwọn méjì tí wọ́n pàrédìí kiri kó tètè pariwo wọn síta káwọn ènìyàn àdúgbò jáde gbogbo wọn yẹn wọn aṣọ ọlọ́pàá wọn ṣe sójà o fẹ́ẹ̀kì ní gbogbo wọn o Tinubu ló ń lò wọ́n ẹ pé àwọn èèyàn yín o ẹ pè wọ́n nílé ẹni kan fojú sílẹ̀ o tó bá ti ráwọn méjì tó kó wọ́kì tọkì dání kẹ́lẹ́ mọ̀ pé àwọn tí Tinubu dẹ síta nìyẹn o láti máa pa àwọn èèyàn wa ìjọba tẹ́ fẹ́ dìbò fún òun nìyẹn ṣe ti rí ìjọba yín Tinubu ẹ ti rí wọn gbogbo gọ́fúnà sílẹ̀ Yorùbá àwọn APC PDP ẹni bọ́ ṣe ṣayé àwọn èèyàn wa ẹni bọ́ ṣe sọ àwọn èèyàn wa dẹranko ṣe ti rí ẹ ti rí. This incident has been going on since 7 a.m. As I speak with you, sources say the warehouse has not gone off. Palliative that were supposed to be given to people during the COVID-19 period was hidden away in a warehouse, and Nigerians were dying of hunger and starvation. Look at this man struggling to survive. Look at him. Something that is supposed to be brought to his home. All you, gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde, Yorùbá nation no going back. All the youth ẹ dìde, it is our time.
ẹ jẹ́ ká dìde. It's our time now to rise up láti jà fẹ́tọ̀ wa. Armies have put their truck, collected their own. Immigration, custom, last man, and the warehouse has not gone half. The warehouse has not gone half. The warehouse has not gone half. Palliative for the poor, stored away. This is October 21st, 2020. Palliatives that ṣe ni bọ́n ṣe ń fìyà ń jẹ àwọn èèyàn wa. Ṣe ti rí bọ́n ṣe ń fìyà ń jẹ àwọn èèyàn wa. Ẹ má jà á gbàgbé eléyìí. Ẹ jẹ́ ká jáde. Ẹ jẹ́ ká jà fẹ́tọ̀ wa. Ẹ jẹ́ ká gba Yorùbá nation. Ìkà àti ọ̀dájú ni gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. Ìkà àti ọ̀dájú ni gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. Wọn ò ní nǹkan rẹ̀ ṣe fún wa. Tinubu ò lè ṣe ìkankan fún wa ju pé kó fún wa ní final burial. Tinubu ò lè ṣe kankan ju pé kó fún wa ní final burial. Ó ti ta ilẹ̀ Yorùbá fún àwọn Fúlàní. Ó ti ta ilẹ̀ Yorùbá fún àwọn Fúlàní. Ẹ̀yin tẹ́ ń dé fìlà Tinubu sórí ògo yín náà fi ń gbà. Ògo yín lẹ̀ ń lò yẹn. Ògo yín lẹ̀ ń lò yẹn. Bọ́ ṣe fìyà ń jẹ̀yàn. Ẹ ti rí ìyà. Ṣé ẹ ti gbàgbé ni? Ṣé ẹ ti gbàgbé ni? Ṣé bá àwọn lẹ́tún sátẹ̀lé lẹ́yìn? Ṣé bá àwọn ẹ ti gbàgbé ni? Torí pé wọ́n ṣe oògùn fún yín ni. Wọ́n ṣe ètùtù ni. Wọ́n ṣe gbogbo nǹkan ni pé ẹ gbọ́dọ̀ gbàgbé. Ẹ gbọ́dọ̀ gbàgbé ọmọ Yorùbá. Ẹ wo ibi táwọn èèyàn wá ti ẹ wo níbi tẹ ẹ wo inú ẹ rẹ nìyẹn o. Ẹ wo báwọn ní oúnjẹ ẹ mọ iye tán ta kóńgò gàrí báyìí. Ẹ mọ iye tán ta kóńgò ẹ̀wà. Ẹ mọ iye tán ta kékeré. Ẹ wo náà. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí bébí ṣe ń pa àwọn èèyàn? Ẹ ti gbàgbé lé ní. Ẹ wá sọ pé Tinubu ló lè ṣe. Lára àwọn ẹ̀wà wa Tinubu ti kó lọ sí Kano. Lára àwọn ẹ̀wà lára àwọn ráìsì wa ni Tinubu ń pín sìn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò. Ẹ máa wò. A warehouse of 600 feet by 600 feet, full of COVID-19 products, was discovered. Now, kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ tún mú yín lọ sí ẹ ti rí yẹn àbí ẹ jẹ́ tún mú yín lọ sí EndSARS. EndSARS ilẹ̀ ń wò yẹn o. Jẹ́ mú yín lọ síbì kan sìn. Ẹ ti máa rí wọn ọ̀dájú. Àwọn ọ̀dájú abiyamọ. Àwọn ìka ènìyàn. Wọ́n pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá bí ẹni pẹ́ díẹ̀. Ẹ̀yin tèmi. Ẹ̀yin youth ẹ má gbàgbé gbogbo eléyìí. Ṣebí ayọ̀ àtàlàfíà lẹ fi bẹ̀rẹ̀. Kí ló padà gbẹ̀yìn ẹ̀? Wọ́n padà pa àwọn èèyàn wa. Tinubu ní kán lọ pa wọ́n. Tinubu lẹ tún wá ọ̀dà àwọn ọmọ yín pé kán lọ máa dìbò fún. Tinubu lẹ ọ̀dà ìyàwó yín kó lọ máa dìbò fún. Ẹ wo bọ́n ṣe pa àwọn èèyàn wa nígbà EndSARS. Ẹ mọ àwọn èèyàn wa tó kú ni. Ẹ mọ àwọn èèyàn wa tó kú sí EndSARS ni. Ṣebí àwọn olè tó ń dìde fún sìn. Ẹ̀yin ọmọ Yorùbá. Ṣé ẹ ti rí bó ṣe ń lọ? Ẹ ti rí bó ṣe ń lọ? Ẹ rí bó ṣe ń lọ? Ẹ ti rí wọn? Ẹ ti rí wọn? Ẹ̀yin ọmọ Yorùbá. I came back to join the struggle.
Calm down. Don't want Nigeria anymore. Nigeria care. Nigeria, no one Nigeria anymore. One Nigeria tell you to fi pa yín. Tí wọ́n fi pa a lot of people yín. Gbogbo yín náà lẹ ń pariwo one Nigeria. Ẹ̀yin tèmi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá tẹ́ tí ń wò mí látẹ̀kan. A sì máa tún gbé fídíò yìí dáadáa tá a máa tún show ẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ pe èmi àrólé bàbá tẹ́ntẹ́n, ẹ pè mí sí orí nọ́mbà tí ó wà nísàlẹ̀ yìí. Bóyá ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ni àbí ó ní nǹkan míì ni tẹ́ fẹ́ bá mi sọ ni, ẹ pè mí sí orí nọ́mbà yìí. Ọlọ́run Elédùmarè á dúró ti gbogbo wa o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ Yorùbá Nation, ẹ pè wá sí orí nọ́mbà yẹn náà. Kájọ fi ọwọ́ wẹwọ́, kájọ fi ikùn lókun, kájọ fi ìmọ̀ ṣọ̀kan, ká lè fi gbé orílẹ̀-èdè bàbá wa ga. Ẹ̀yin ọmọ Yorùbá, jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ o, torí pé ìkan fọwọ́sowọ́pọ̀ wọ́n mọ́lé o. Jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ torí pé ibi tá à ń lọ kò jìnnà mọ́ o. Ọ̀nà tí a kàn ń wúyà ló pọ̀ o, bọ́ ibi tá à ń lọ ò jìnnà mọ́. Àti ń súnmọ́lé, àti ń súnmọ́lé o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àti ń súnmọ́lé o. So ẹ jẹ́ kí gbogbo wa ṣe kíni, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan o. Ẹ jẹ́ ká gbalẹ̀ bàbá wa lọ́wọ́ àwọn ènìyàn burúkú wọ̀nyí. Ẹ jẹ́ á gbalẹ̀ bàbá wa o. Ẹ má jẹ́ á gbà o. Torí pé àwọn arábí, àwọn arábí wọ́n fẹ́ pa wá ni, ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn. Àti ṣetán láti gbalẹ̀ bàbá wa. Àti ṣetán o. Ìyà yẹn ti pọ̀ jù. Ìyà yẹn ti pọ̀ jù o. A lè máa bá báyìí lọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan o. Ẹ ṣeun o. Ó dàbọ̀ o. Ẹ ṣé o, ó dàárọ̀ o. Ẹ ṣeun o. Kẹ́ ní nice day o. Ó dàbọ̀ o, ẹ ṣeun o. Oòduà gbé wa o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ó dìgbà kan náà o. Ẹ ṣé o. Oòduà gbé wa o. Oòduà gbé wa o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á ṣe ra wa lọ́kan o. Ẹ jẹ́ á gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn aráabí o. Kò sí nǹkan tí wọ́n lè ṣe fún wa o. Ẹ ṣé o. Oòduà gbé wa o, kò ní bí ọ̀dàlẹ̀ o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o, ẹ̀yin ọmọ Yorùbá. Gbogbo wa pátápátá ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan o. Ẹ jẹ́ á gborílẹ̀-èdè bàbá wa lọ́wọ́ àwọn ajẹgúdújẹrá yìí o. Ẹ jẹ́ á gbà lọ́wọ́ wọn o. Wọn lórí kan tó fẹ́ ṣe fún wa jù pé wọ́n fẹ́ tà wá sóko ẹrú ni o. Wọ́n ti talẹ̀ Yorùbá tán pátápátá. So àwa ni ká dìde ká gbára wa o. Àwa ni ká dìde ká gbára wa lẹ̀. Ká gbára wa lẹ̀ ní kíákíá kó tó pẹ́ jù fún wa o. Jẹ́ á gbára wa lẹ̀ ní kíákíá kó tó pẹ́ jù o. Jẹ́ á gbára wa lẹ̀ o. Jẹ́ á gbára wa o. Yorùbá Nation no going back. Ó dàárọ̀ o. Ẹ ṣé o ẹ̀yin tèmi. Ó dìgbà kan náà o. God bless you all. Ẹ ṣeun o. Àrólé bàbá tẹ́ntẹ́n ni o. Olúmọ̀ẹ́ Ọba lọ́la JP. Ó dàbọ̀. Ẹ ṣeun o.